pé lọ́tún ẹjọ́ kí ojú àwọn máa dìbọ́ǹkì bí bó ṣe máa rí náà nìyẹn. Ṣé rí inú mi kọ́kọ́ dùn lórí n tí ẹnì sọ, n tó kọ́kọ́ dùn mọ́ mi nínú ẹ̀ jù ni pé òótọ́ ọ̀rọ̀ kọ́kọ́ jáde pé bàbá tó mú kọ́kọ́rọ́ Ìgbòho dání jẹ́ kó yé wa pé òun lòun ṣílẹ̀kùn rẹ̀ pé ó yá bọ́ sínú òṣèlú padà. Àkọ́kọ́ n tó kọ́kọ́ dùn mọ́ mi jù nìyẹn. Torí Ìgbòho jẹ́ kó yé wa pé bàbá àkọ́kọ́ tóun ò lè kọ̀rọ̀ sí lẹ́nu òun ni Alhaji Muideen Bello. Nítorí pé bàbá òun ló jẹ́ kó yé òun pé má di bàbá yìí lẹ́sẹ̀ mú o. Báyìí báyìí ni bàbá yìí jẹ́ o, gbogbo ibikíbi tó o bá ti mọ̀ pé o máa wá kàn wá bàbá yìí kàn. Nítorí pé ó sọ pé ẹni tó lágbára jù nílùú àwọn fẹ́ pa Alhaji Muideen Bello lọ́jọ́ tó wá ṣe wáàsí ńbẹ̀. Òun rí i pé gbogbo ipá gbogbo agbára ẹni yẹn pin lọ́jọ́ yẹn. Òun wá jẹ́ kó yé òun pé àmì Ọlọ́run ń bẹ lára bàbá yìí. So bàbá yìí náà ló tún wá dàbí mẹ́ńtọ̀ fún un. Bàbá yìí ló tún dàbí atọ́kùn rẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run. Torí ó jẹ́ kó yé wa pé àdúrà tí bàbá yìí bá gbà fóun láyé òun ló nípa. Kò tíì síbi tó ti fẹnu ẹ̀ sọ pé àdúrà tóun gbà fúnra òun láyé òun ó nípa rí. Ó jẹ́ kó yé wa pé àdúrà tí bàbá yìí bá gbà fóun ló nípa nínú ayé òun. That means bàbá yìí ò lè bá sọ̀rọ̀ kó má gbà. So bàbá yìí ti wá bá a sọ, kò ń ṣèní náà ṣẹ̀ṣẹ̀ bá a sọ, kò ń ṣe this year mi rò pé ni bàbá yìí ṣẹ̀ṣẹ̀ bá a sọ. That means ó ti mọ ibi tó ń lọ already ń tiẹ̀. Ó kàn ń fáwọn ọmọ Yorùbá ní gbódídí sàn ni. Ọ̀nà kejì ni pé àwọn èèyàn ẹni ń sọ̀rọ̀ pé ẹ má baṣẹ́ ẹni yìí jẹ́, òun àti bàbá yìí ti jọ wà tipẹ́, ẹ má dàárín wọn rú. Àwọn wo ni wọ́n ń da àárín wọn rú? Yorùbá sọ pé a kì í morúkọ alájá ká pa jẹ. Sunday ló ní ajá rẹpẹtẹ tó ń sìn. Nínú àwọn ajá tí Sunday ń sìn yìí ni wọ́n ń gbó bàbá tó jẹ́ bàbá rẹ̀. Nígbà tí n bá ní owó mi tí mo ra ajá sínú ilé tó pọ̀, tí bàbá mi ń wá mi bọ̀ tájà mi bá gé jẹ, ṣé ajá ló jẹ̀bi ni àbẹ́mi alájá tí mi so ajá mi mọ́lẹ̀ pé bàbá mi ń bọ̀ nílé? Àwọn èèyàn wá máa sọ̀rọ̀ ibi tó yẹ kán sọ̀rọ̀ sí, wọn ní sọ̀rọ̀ lọ síbẹ̀, wọ́n á ní wọ́n fẹ́ dàárín wọn rú. Wọn à dàárín wọn rú náà. Ṣé bí àwọn ajá Sunday tó rà jọ, ṣé bọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbó bàbá ni wọn tí ì gé jẹ? Tó bá kọ̀ tí ò bá mú àwọn ajá ẹ̀ so lásìkò tó yẹ kó mú so, àwọn ajá yẹn á padà gé bàbá jẹ fúnra ẹ̀. Ọlọ́run ọba fún rẹ̀ tó ṣẹ̀dá ayé, ó ní àwọn ọ̀nà kan tọ́lọ́run sọ pé àwọn ẹni tó bá ń sin òun o, tó jẹ́ pé bí ìránṣẹ́ òun ni o, ó ní àwọn nǹkan tọ́lọ́run sọ pé kán jìnnà sí níwọ̀nba tí wọn bá fẹ́ dẹni ẹ̀tẹ́. Nínú ẹ̀ ni òṣèlú wà. Nínú ẹ̀ ó ní òṣèlú. Ká tún wá mọ̀ sọ òṣèlú torílẹ̀-èdè Nàìjíríà wa tó yẹ pé kò sí ní tó ń jóṣèlú ń bí báyìí, òjẹ̀lú ló wà ńbẹ̀. Gbogbo ẹ̀dá yòówù tó bá ti pe rẹ̀ ní òjíṣẹ́ Ọlọ́run, tí ò bá ti jẹ mọ́ pé ó kàn ń sọ ní gbangba gbàǹgbà ní public tó ń fàdúrà ran àwọn olóṣèlú lọ́wọ́, tó bá ti mú pé ó bá ti ń lọ ilé òṣèlú lọ bí wọ́n pé ẹ bá ń ṣe báyìí fún lágbájá, ẹ bá ń ṣe báyìí fún tàmẹ̀dò, ó ti ń kọ lẹ́tà sí ẹ̀tẹ́. Àwọn wòlíì wa, àwọn àáfàá wa ńláńlá nǹkan nǹkan nílẹ̀ Yorùbá, mo fi sáìdì tí mo sọ̀rọ̀ dé yẹn rọ̀ kọ̀ọ̀kan nú wọn kí wọ́n jáwọ́ nínú mọ́ jó lọ mò ń wẹ̀yìn ẹ̀ tán ń ṣe fáwọn olóṣèlú. Tá a bá máa jó sàkálà ká jó sàkálà, tá a bá máa jó sòkòlò ká jó sòkòlò. Tó bá jọ́ Ọlọ́run náà fẹ́ sìn, kán fókọ̀sì ń pa Ọlọ́run, kán dẹ̀ máa bá àwọn èèyàn bẹ Ọlọ́run, kán dẹ̀ máa bẹ Ọlọ́run fórílẹ̀-èdè. Kán yé bẹ Ọlọ́run fún olóṣèlú kan personally, torí tán bá ti ń bẹ Ọlọ́run fún olóṣèlú kan personally, gbogbo ohun tó bá ń ṣe ni wọ́n á fara mọ́. Tó bá pààyàn tó bá sáré tọ̀ wọ́n pé ẹ bá ń bẹ Ọlọ́run kó dáríjì mí o, ẹni iṣẹ́ la fi pa o, wọ́n á torí ẹ̀ arrange àdúrà, nítorí pé wọ́n ti mú olólùfẹ́ tó jọ Ọlọ́run ọba wọn lọ. Torí tó bá yẹ pé ọ̀rọ̀ Quran la fẹ́ tẹ̀lé, Ọlọ́run bá gan jẹ́ kó yé wa pé a gbọ́dọ̀ fẹ́ràn ọmọ wa ju Ọlọ́run lọ, torí tá a bá ti fẹ́ràn ọmọ ara, àá fi ìtara fẹ́ràn yẹn àá fi ṣẹ Ọlọ́run.
téèyàn bá dẹ̀ ti ń fókọ́sì òṣèlú fẹ́ràn olóṣèlú yẹn ju ara yín gangan lọ torí òun ló kù tó máa pè yín pé bàbá ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ Ọlọ́run fún kinní kan. So ní ọ̀nà kejì káwọn ajá Sunday ò tó máa gbó, ní ìgbà tí n bá sọ fún tí n bá ní ẹni tó ń bá mi bẹ Ọlọ́run, ó dàbí àwọn babaláwo tó ń ṣoògùn fólè ni. Babaláwo tó ń ṣoògùn fólè àwọn náà máa lágbára jù, àwọn náà dẹ̀ máa lóòótọ́ jù. Àti lọ́ọ̀yà tó ń gbẹjọ́rò fún olè, wọ́n máa lóòótọ́, wọ́n dẹ̀ máa fi bẹ́ẹ̀ kàwé dáadáa, wọ́n máa lágbára. Kí ni reason ni pé wọn kì í báàyàn ṣe ẹjọ́ ẹ ṣàánú mi, mi mọ́wọ́ mi mẹ́sẹ̀, no. Olóògùn tó ń ṣoògùn fólè ń báàyàn ṣoògùn pé bàbá ẹ jọ̀ọ́ ẹ kàn bá mi wá nǹkan ìṣúra kémi náà ò tiẹ̀ lágbára. Wọ́n á jẹ́ kó yé ẹni pé sọ iṣẹ́ tó ń ṣe fún wa ká mọ̀nà tá a fẹ́ gbé gbà. Lọ́ọ̀yà á jẹ́ kó yé ẹ pé ṣé ìwọ ló pààyàn yìí, sọ dàrẹ́ẹ̀tì ká mọ̀nà tá a fẹ́ gbé gbà. Ètò rẹ̀ mi ò ṣẹjọ́ pé ẹ ṣàánú mi wọ́n parọ́ mọ́ ni. Ìwọ ló pa, iye báyìí lówó mi, wàá jáde kúrò ńbẹ̀. Ìwọ ló rọ́ọ̀bù, sọ fún mi, wàá jáde kúrò ńbẹ̀. So wọ́n ti mọ ohun tí wọ́n ń ṣe. Yorùbá dẹ̀ jẹ́ kó yé wa pé agbépo lájà kò jalè bí ẹni tó gbà á lẹ̀. Kí Sunday ó tó di pé sòbìà rẹ̀ dégbò báyìí, kí ìrókò rẹ̀ ó tó máa gbẹbọ, àwọn kan náà bomi sí ń dì náà. Ìgbà tí ìrókò rẹ̀ ò tí ì dàgbà débi pé yóò máa gbẹbọ lọ́wọ́ onílé, yóò máa gbẹbọ lọ́wọ́ àlejò, ṣé bí àwọn bàbá Muyideen Bello yìí náà pẹ̀lú ẹni tó ń bomi sí ìrókò yìí nídìí? Because Yorùbá jẹ́ kó yé wa pé ọmọ yín ò ṣàgbàfọ̀, ó ń káṣọ wálé, ẹ rójú olè ẹ ò mú. Nígbà tí bàbá fẹ́ ṣe àdúrà fún Sunday Igboho pé ó máa kọ́lé, tó sọ pé òun kọ́ ní ilé àkọ́kọ́, iṣẹ́ wo ni wọ́n bá ṣàdúrà lé lórí pé yóò rí àlùbáríkà nídìí ẹ̀? Ṣó lóun fẹ́ lọ fún local government chairman ni, àbó lóun fẹ́ lọ fún House of Representatives, àbí ipò wo lóun fẹ́ lọ fún nínú òṣèlú, ká sọ pé tiẹ̀ ń ṣòṣèlú ni, tí wọ́n wá sọ pé tó bá ti débẹ̀ tó ó rò oríire ṣe o, ipò wo lóun ń lọ fún? Àbí téèyàn bá ti, tó bá jẹ́ pé ọ̀nà ẹ̀tọ́ là ń gbà ṣe ìlú ní Nàìjíríà yìí, téèyàn bá ti bọ́ wájú tó ń bá olóṣèlú sọ pé ẹ dìbò féèyàn wa o, ẹ dìbò féèyàn wa o, ó ti entitle sí billions of dollars láti máa gbà lọ́wọ́ wọn ni. So ti entitle láti ta gbogbo ọmọ ìlú láti kó owó yẹn fún ẹnìyẹn ni. Ẹ mọ ẹróko lóko okún, ẹgbẹ̀pà sí. Láyé ìgbà kan ní wọ́n sọ pé Ọlọ́run àtijọ́, pé Ọlọ́run pé tírọ́ bá lọ lógún ọdún, wọ́n ní ọjọ́ kan ṣoṣo lòótọ́ bá. Láyé ìsìn irọ́ ò tógún ọdún mọ́ tòótọ́ fi ń bá. Irọ́gun ò pé ọdún kan ṣoṣo mọ́ tòótọ́ fi ń bá. Nígbà tí Sister Toni ń sọ àwọn oríṣiríṣi ìwà tó ń bẹ lọ́wọ́ àwọn èèyàn wa tá a rò pé èèyàn gidi ni wọ́n yìí, ọ̀tá àwọn èèyàn ni wọ́n mú Sister Toni yìí ńgbà yẹn, nítorí pé ó ń sòótọ́. Irọ́ tí wọ́n dẹ̀ ń rè, ó ń rè. Irọ́ tá a wá ń sọ yìí náà ní kèé pógún ọdún o, kèé pọ́dún méjì, kèé pọ́dún mẹ́ta o, òótọ́ ti bẹ̀rẹ̀ sí lé bá. Òótọ́ ti bẹ̀rẹ̀ sí ní lé bá. So ohun tí mo wá fẹ́ fàyọ lórí ibi tí mò ń bá bọ̀, okay, bàbá ṣàdúrà fún Sunday Igboho, ó dẹni ọlá, ó dẹni ọlà, ó dolókìkí, àbí lórí iṣẹ́ tí ò ṣeé fọ́ sọ̀yà pé iṣẹ́ tí mò ń ṣe tí mo fi dolówó lélẹ̀. Ṣùgbọ́n wọ́n ṣàdúrà fún, a gbàgbọ́ pé àdúrà nígbà kì í ṣagbára, àdúrà wọn gbà lé lórí, ó dolówó. Yorùbá dẹ̀ jẹ́ kó yé wa pé tí àlọ́ bá ti lọ láyé, àbọ̀ ń padà bọ̀ o. Àbọ̀ dé, àbọ̀ bọ̀ wá bóníṣẹ́, àbọ̀ dé bá Sunday. Gbogbo ọjà yèèpẹ̀ tí wọ́n ti tà sẹ́yìn, wọ́n wá ń padà gbowó òkúta ẹ̀. Gbogbo owó òkúta tí wọ́n gbà yìí kò ní ṣàláì fàbọ̀ fáwọn tí wọ́n bẹ lọ́ǹtì tó fi ń tajà yèèpẹ̀ ńgbà náà tó ń rí tà nírọ̀rùn. Tó ràn tán bẹ lọ́n fún pé máa tajà yèèpẹ̀ lọ wàá rí tà. Wọ́n mọ̀ pọ́jà yèèpẹ̀ ni. Àwọn tí wọ́n ń ṣe nǹkan fún tó jẹ́ pé ìkà ló ń jẹ́ lára wọn, wọ́n mọ̀ pé ibi làwọn ń ṣe fáwọn kan, nítorí kẹ́nìkan ó lè gbádùn. Gbogbo ẹ̀dá tó dẹ̀ ń sunkún sínú ní gbogbo ìgbà yẹn, táyé ò rí wọn, tí wọ́n ń rí ẹni tí ń ṣe bí fún wọn gẹ́gẹ́ bí èèyàn rí,
ẹlẹ́dàá tiwọn náà ò ní sùn so gbogbo ẹlẹ́dàá gbogbo wọn pa orí pọ̀jọ̀ ó wá ń jà ń sìn nígbà tó wá ń jà bàbá yìí wá tún dìde again pé kí lọ́nà àbáyọ n tó bá mú bàbá lọ bá Sunday ní Kotonu tán fi advice ẹ̀ pé kó máa ṣòṣèlú lọ o èébì rẹ̀ náà ní tẹ́lẹ̀ òun ló sábì dálẹ̀ òṣèlú ní í ṣe tẹ́lẹ̀ èébì rẹ̀ ni wọ́n dẹ̀ wá lọ bá nìyẹn pé wá ọmọ mi o èébì tó bílẹ̀ yìí mọ̀jẹ̀ ó bàjẹ́ o mọ̀jẹ̀ lómi ò kó jẹ o padà sídìí èébì rẹ lọ kó jẹ o tó bá ti kó jẹ tán ó tún padà síbi olówó rẹ padà ó tún lọ́lá padà o wọ́n dẹ̀ jẹ́ ó yé wa pé ẹni tó bá ń wájọba ọ̀run kò ń wá kó lókìkí rẹpẹtẹ nílé ayé àwọn ọlọ́ba sọ pé gbogbo ohun tó bá gbà ní kó fún o àwọn èèyàn rẹ bí wọ́n ó ṣe kú olóko ẹrú ni kó jẹ́ lógún o ìfọ̀kànbalẹ̀ àti ìtẹ́lọ́rùn ni ó jẹ́ kó jẹ́ priority ẹ o gbogbo ọ̀nà tèmi náà bá wá rìn gẹ́gẹ́ bí àdúrà jagbára lọ́nà o ṣé bàbá náà ṣàdúrà fún tó fi dolówó tó fi méèkì ẹ̀ àdúrà yẹn ò sí lẹ́nu wọn mọ́ láti ṣe àdúrà fún without pé kó jẹ́ olóṣèlú tí ó dẹ̀ jáde kúrò níbi tó wà yẹn ni tá a bá fẹ́ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà Yorùbá sọ pé ẹni tó bá wọ ọ̀nà fún ni kẹ́rù ó tó ní baba fún ni ẹni táṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ tó sọ ọ̀rọ̀ àṣẹ sínú ayé mi tí mo fi kúrò ní from nobody to somebody from grass to grace àhámọ́ lásán wá jẹ́ kínní kò wá sí àdúrà yẹn lẹ́nu wọn mọ́ pé mo fún ẹ ní ọjọ́ méje ní gbogbo ohun tó bá gbà ni màá fún ọ jáde kúrò níbi tó wà yẹn ní rọ̀rùn yóò tún wá jẹ́ ìtìjú fún gbogbo ẹ̀tàn lọ́wọ́ sí bó ṣe wà látìmọ́lé àwọn òbóòdì kan sọrú yẹn fún wọ́n lọ sọ fún pé kó padà kó lọ kéèbì rẹ̀ jẹ ni o tán dẹ̀ mọ̀ pé ni yìí ò lè kọ̀rọ̀ sáwọn lẹ́nu so ó accept láti kéèbì ẹ̀ jẹ fine gbà tó accept láti kéèbì ẹ̀ jẹ yẹn ìwà onífoníwàálẹ̀ nígbà tí àwọn ajé padà bẹ̀rẹ̀ sí gbó mọ́ bàbá ó yẹ kó kọ́sàn wọn ṣùgbọ́n tó bá kọ́sàn wọn kò ní níyì torí ìdí tí ò fi ní níyì ni pé yó dàbí pé bàbá ti bá sọ̀rọ̀ ó ti gbọ́ ó dẹ̀ ti sọ fún gbogbo àwọn ọmọ ẹ̀ náà wọ́n ti padà lọ síbi òṣèlú àṣírí tó dẹ̀ ń bò pé káwọn èèyàn sì tún máa sanwó wá láti ọ̀dọ̀ àwọn Yorùbá Nation struggle kọ̀ọ̀kan tí wọn ò tí ì já kán sì tún máa sanwó yẹn àṣírí yẹn á tú owó kankan ò ní wọlé mọ́ láti ibì kankan gbà tó dẹ̀ jẹ́ pọ́n èrú náà làdúrà tí wọ́n bá gbà tẹ́lẹ̀ pé kó máa rówó kó sá máa ṣe nǹkan rí kò dẹ̀ fẹ́ kí àdúrà tàkọ́kọ́ yẹn ó break ìdí nìyẹn tí o fi lè kọ́ṣán àwọn ajá rẹ̀ tí wọ́n ń gbó tí bàbá ò bá dé tètè wá kọ́ṣán ara tiwọn káwọn gangan adjust lórí ọ̀rọ̀ ti Sunday o àti tàwọn òṣèlú tí wọ́n ń bá ṣe pẹ́pẹ́ fúrú sí pé kán lè yọ kúrò lóko ẹrú rẹ̀ tí wọ́n fi sí lọ́hùn nínú ọgbà ẹ̀wọ̀n rẹ̀ tó wà lọ́hùn tí bàbá ò bá tètè kọ́ṣán lórí ẹ̀ àwọn ajá Sunday ó padà gé bàbá jẹ torí Sunday ò ní ever sọ fún àwọn ajá yẹn pé ẹ dákẹ́ o tó bá bọ́ sójú ayé gan tó bá sọ rí i pé ìsọ eréfèé lásán ló máa sọ kò ní sọ tinútinú ń tẹ́ máa fi mọ̀ pé Sunday ò kì í sọ̀rọ̀ kíjà ò tán tinútinú ìní pé nídìí mọ̀dàrú nídìí kó bàjẹ́ yìí òun rí jẹ́ ń bẹ̀ ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta ni ó ti bọ́ta ní Kotonu tó ti wà yẹn tó ti sọ̀rọ̀ voice message ẹ̀ ó ti sọ lẹ́ẹ̀mẹ́ta abẹ́ẹ̀mejì tó fi sọ pé káwọn èèyàn má jà mọ́ o kán má forúkọ òun bú yẹn o ṣùgbọ́n Mídélè tó bá sọ̀rọ̀ yẹn tán ẹ̀ rí i pé program tó bá máa tẹ̀lé ńjọ́ kejì orúkọ ẹ̀ làwọn èèyàn ó tún fi bú ẹlòmíì sàmà sọ pé àkúkù joyè ó sàn jẹnu mi ò kálù lọ ni ìyẹn lè fi máa mọ̀ pé kò ń ṣe pé ó ń sọ ọ̀rọ̀ yẹn tinútinú tí ò bá tún wá jọra wọn ní èèyàn lọ sójú ogun ó pààyàn 6 ó délé ọtọ ọmọdé 6 pa tójú ò bá tó togun ojú á tó tilé ká sọ pé ó tiẹ̀ ń sọ yẹn ó kàn ń sọ by voice message nǹkan ló fi ń ránṣẹ́ sáwọn èèyàn tó fi ń sọ yẹn èwo ni ti physical one tí wọ́n lọ bá ní Kútọ́nù gangan wọ́n sì wà lọ́dọ̀ ẹ̀ tí wọ́n sì ṣe ń sọ̀rọ̀ pé ẹ má búyàn mọ́ sójú ẹ̀ gangan náà fi bẹ̀rẹ̀ orin ọ̀tẹ̀ sórí nǹkan kan sọ sí yẹn ìyẹn fi hàn pé kinní yẹn wà nínú ìwà ẹ̀
ó wà nínú ẹ̀jẹ̀ òun ni. Èmi dẹ̀ ti sọ pé ọ̀rọ̀ Yorùbá nation struggle yìí lọ́kàn tèmi bémi ṣe rò ó ní láti pause. Kí ni reason ni pé Yorùbá sọ pé àdúrà ẹyọ kan lẹ̀dá ní ló tìkì jù láàárọ̀ téèyàn bá fẹ́ jáde kúrò nínú ilé. Téèyàn bá ti bẹ Ọlọ́run rẹ̀ téèyàn á wá bọ́ sẹ́nu ọ̀nà pé ìwọ Ọlọ́run mo ti ń jáde o, má mà jẹ́ kí n bó lórí burúkú wọkọ̀ pọ̀. Àdúrà ni èèyàn kàn bẹ Ọlọ́run ni, tó bá wọ Ọlọ́run, Ọlọ́run á gbà á. Èèyàn á lọ, èèyàn á wọ mọ́tò, èèyàn ò ní bó lórí burúkú wọ̀ papọ̀. Tó bá tún wọ Ọlọ́run nídàkejì, èèyàn ó bó lórí burúkú wọ̀ papọ̀. A ti wá wọ mọ́tò Yorùbá nation struggle yìí, a ti notice ńgbà tá a dójú ọ̀nà, a ti padà rí pé a ti bó lórí burúkú wọkọ̀ pọ̀. Àdúrà ẹyọ kan tó tún kù náà ni pé ká máa bẹ Ọlọ́run pé ká sọ̀ láyọ̀. Ṣùgbọ́n àwọn èèyàn wa ńgbà tá a ti bó lórí burúkú wọkọ̀ pọ̀ tán, instead ká bẹ Ọlọ́run ká sọ̀ láyọ̀, kó lórí burúkú ó sọ̀, kó lóríire sọ̀, kó ń kálukú ó bọ́nà tiẹ̀ lọ. Àwa ń bẹ Ọlọ́run bọ́kọ̀ ó ṣe dànù lójú ọ̀nà. Tí ọkọ̀ bá dẹ̀ dànù lọ́nà, yóò affect olóríire, yóò affect olórí ibú tẹ́ ẹ jọ wọ mọ́tò papọ̀. So wọ́n jọ kó bára wọn. Mọ́tò ló ti fẹ́ dojú dé tán yìí. Ọ̀nà wo lolóríire ó gbà bọ́lẹ̀ tí ò ní affect ẹ̀? Ọ̀nà wo lolórí ibú ó fi bá tiẹ̀ lọ tí ò ní affect olóríire? N tó kan àwọn ọmọ Yorùbá kàn nù lọ́wọ́ yìí. Torí mọ́tò ó ti dojú dé gan ni kí n pè é. Ṣùgbọ́n bó lolóríire inú mọ́tò yóò ṣe bọ́ta safely tí ò ní kàn án. Títí àwọn bàbá òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n. Ọlọ́run ọba ló mọ bó ṣe máa ń gbìjà òjíṣẹ́ tiẹ̀. Èmi fúnra mi, èmi ò mọ òjíṣẹ́ Ọlọ́run, mi ò mọ òjíṣẹ́ Èṣù. Òǹkálukú wa wáyé láti wá ṣe ntọ́lọ́run ọba rán ni. Bọ́lọ́run ni wọ́n ń sìn, bí nǹkan míì ni wọ́n ń sìn, bí tọ́lọ́run ni wọ́n ń ṣe, bí nǹkan míì ni wọ́n ń ṣe. Àwọn àtọ́lọ́run ọba tó dá wọn ni wọ́n jọ mọ̀, torí èmi ò mọ kọ̀kọ̀ wọn, gbangba wọn tí mò ń rí ni mo rí. Bémi ṣe wà, àwọn tó jẹ́ tèmi, wọn ò mọ kọ̀kọ̀ mi, gbangba mi tí wọ́n ń rí ni wọ́n rí. Ni Yorùbá fi jẹ́ kó yé wa pé oníkùn ló mọ̀kà, ajẹun ló mọwọ́ rẹ̀ pọ́nlá. Torí ẹ̀ bí mo ṣe wà yìí, mi ò nígbàgbọ́ nínú wòlíì kankan pé wòlíì yìí o bó ṣe ń ṣe abracadabra lórí stage yìí o, tí àwọn èèyàn ń gbẹ́mìí, àbẹ́nìkan ń fò dìde lórí àìsàn, Ọlọ́run ní ń sìn. Mi ò nígbàgbọ́ nínú ẹ̀. Òun ló mọ bó ṣe bẹ Ọlọ́run rẹ̀ níbẹ̀rẹ̀ ayé ẹ̀. Òun ló mọ bó ṣe ń ṣe tó fi ń dún. Kó continue lọ́kàn rẹ̀, yóò mọ èrè tí ń retí lọ́wọ́ Ọlọ́run. Ṣùgbọ́n tẹ̀yin èèyàn kan bá sọ pé èrè tí lágbájá máa gbà lọ́wọ́ Ọlọ́run leléyìí, ó lè jẹ́ pé lẹ̀ ń ṣẹ́ fún torí òun gangan mọṣẹ́ tóun ń ṣe. Òun mọ̀ bọ́lọ́run lòun ń sìn, bọ́lọ́run kọ́. Òun mọ̀. Táàfáà kan bá ń ṣe wáàsí àbó ń ṣàdúrà fáwọn èèyàn tó ń gbà tó ń ṣe gbogbo ẹ̀ tí gbogbo ẹ̀ ń hóyè. Mi ò nígbàgbọ́ nínú ẹ̀ pé Ọlọ́run ní ń sìn. Mi ò dẹ̀ nígbàgbọ́ nínú ẹ̀ pé kì í ṣe Ọlọ́run ló ń sìn. Ọ̀nà tó ń gbà tó fi ń pe Ọlọ́run rẹ̀ ló ń pè yẹn. Ọ̀nà tí Ọlọ́run sọ pé yóò gbà lókìkí ló gbà yẹn. Ọ̀nà ó tọ́ ló wá gbà láti bẹ̀rẹ̀ ni o. Ọ̀nà míì ló gbà láti bẹ̀rẹ̀ ni. Òun gangan fún rẹ̀ mọ̀ lọ́kàn rẹ̀. Àwa tá à ń wò lọ́ọ̀kan là ní mọ̀. Olóṣèlú tó ń ṣe ìlú, tó ń pa ọmọdé lẹ́kún, tó ń pàgbà lẹ́kún, ṣùgbọ́n tó ń bọ́ta tí gbogbo wa ń rẹ́rìn sí, tó náà ń rẹ́rìn sí wa, tá à ń sáré tẹ̀lé. Ó mọ̀ lọ́kàn rẹ̀ pé òun ń pa àwọn èèyàn lẹ́kún, àwa lè mọ̀ mọ̀. Olóṣèlú tó dẹ̀ mọ̀ lọ́kàn ẹ̀ pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn mi yìí kò dùn mọ́ mi o. Ṣùgbọ́n gbogbo wa ń rí ìkà, bóyá tó bá ti bọ́ta kò kí ń ṣe bákan. Òun fúnra ẹ̀ mọ̀ lọ́kàn rẹ̀, ó mọ bó ṣe ń hàtì ní kọ̀rọ̀ tẹ́nìkankan ò sí ńbẹ̀. Ó dìgbà tá a bá tó jáwọ́ lórí pé à ń gbìjà èèyàn tí ẹ mọ tó ń gbé kọ̀kọ̀ ṣe, ká tó rọ́nà àbáyọ nílẹ̀ Yorùbá yìí. Ó dìgbà tá a bá tó jáwọ́ lórí à ń gbìjà èèyàn tá a mọ tó ń gbé kọ̀kọ̀ rẹ̀ ṣe, ká tó rọ́nà àbáyọ nílẹ̀ Yorùbá yìí. Nínú ìtàn Sunday Igboho, tó bá jẹ́ pé wọ́n ní ẹni tó ṣu tó yàgbẹ́ ó máa ń gbàgbé, ẹni tó kó lè má gbàgbé. Òun sọ̀tàn rẹ̀, sẹ́rí ìtàn ẹ̀dá kò kí ń padà lẹ́yìn ẹ̀dá o. Ó lóun sọ̀tàn ayé ara òun pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ò mọ̀ tán wọn, ṣùgbọ́n a jọ mọ́ra wa nígbà tí ó tásìkò láti mọ́ra wa ní Mọdákẹ́kẹ́. Ṣùgbọ́n kó tó di Mọdákẹ́kẹ́ yẹn, nínú ìtàn wọn tí wọ́n náà sọ fúnra wọn,
tí wọ́n láwọn sọ eégún lágboolé wọn pé ó jẹ́ ní àkọ́kọ́ tó kọ́lé wọn nígbà tí bàbá wọn ò sí nílé. Gbàtán mẹ́gún wọlé wọn nígbà tí bàbá wọn ò sí nílé, bàbá bínú. Látijọ́ aláyé ti dáyé ń làwọn èèyàn kan ti wà láyé tí bàbá bá fẹ́ tọ́ ọmọ rẹ̀ sọ́nà ọlà, kì í sọ́nà owó, ọ̀nà mọ́bòókọ lè jẹ́, ọ̀nà mọ́bàdí lè jẹ́, ń làwọn kan ti tún wà láyé tí wọ́n ó tún tọ́ ọmọ yẹn sọ́nà pé kó sá ti lo ògo tọ́lọ́run gbé fún yìí sin àwa, kí n táwa fẹ́ gbójúlé kó má parun. Àwọn bàbá yẹn jẹ́ kó yé bàbá ẹ̀ pé àsọ gbàṣẹ sí lọ́wọ́ ọmọ yìí ni. Látìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe eégún ọ̀sẹ́nu gọ̀ǹgọ̀ ọ̀sẹ́nu ẹyẹ àbí kí ló lóun pè nínú fíìmù ẹ̀ yẹn. Ó ń ṣe nìyẹn, ó ń hùwà ìpáǹle, wọ́n ń fọ́ra lórí, ó ń hùwà ìpáǹle, wọ́n ń fọ́ra lórí títí tí ọ̀rọ̀ Ajagun Àjagun fi wáyé. Ńgbà tí ọ̀rọ̀ Ajagun Àjagun wáyé, àwa lè sọ pé a mọ̀ láti ìgbà yẹn lọ. Ìtàn tí wọ́n sọ dìgbà Ajagun Àjagun yẹn, àwa lè mọ̀ bí irọ́ ni bóòótọ́ ni. Ṣùgbọ́n mo ń sọ fáwọn èèyàn pé tèmi bá rí, tí mo ṣèwádìí tí mo rí fúnra mi, àbí mo ṣèwádìí tí mo mọ̀ pé ibi tí mo ti rí ìwádìí yẹn ṣe kò sí irọ́ ńbẹ̀, nìkan lèmi máa ń fọwọ́ sọ̀yà lé lórí. Láti ìgbà tí a ti mọra yẹn níbi Ajagun Àjagun, first command ogun Mọdákẹ́kẹ́ kì í ṣe Sunday náà. Second command ogun Mọdákẹ́kẹ́ kì í ṣe Sunday. Aláwọn jagunjagun ńbẹ̀ tó pọ̀ dáadáa. Àwọn èèyàn ṣubú lójú ìjà, oríṣiríṣi àwọn èèyàn ṣubú lójú ìjà gan. Ṣùgbọ́n Yorùbá jẹ́ kó yé wa pé wòlíì kò kí ń níyì nílùú tí wọ́n ti bí. Àwọn ọmọ Mọdákẹ́kẹ́ gangan tí wọ́n lè jagun, tí púpọ̀ nínú wọn kú sójú ogun yìí, wọn níyì torí wọ́n jẹ́ ọmọ ìlú gangan. Mọdákẹ́kẹ́ gbàgbọ́ pé ìlú bàbá wọn ni wọ́n ń jà fún. Àwọn tí wọ́n kú wà ń Ifẹ̀, àwọn Ifẹ̀ gbàgbọ́ pé ìlú bàbá tiwọn ni wọ́n ń jà fún. Ṣùgbọ́n Sunday òun ń jà fún ìlú àjòjì nítorí pé bàbá rẹ̀ ń ṣe awo ńbẹ̀. Kí ló fà á tí Sunday fi jẹ́ olókìkí ní Mọdákẹ́kẹ́? Ni pé aláwo ni bàbá tiẹ̀ ńbẹ̀, bàbá rẹ̀ ti wà ńbẹ̀, bàbá rẹ̀ ti lókìkí, bàbá rẹ̀ ti ra òkìkí ilẹ̀ ní Mọdákẹ́kẹ́ gẹ́gẹ́ bí dífádífá, gẹ́gẹ́ bí aláwo. Òkìkí tí bàbá rẹ̀ rà á lẹ̀ ni Sunday dé bá. Kì í ṣe Sunday nìkan ló jájòjì tó jagun Mọdákẹ́kẹ́. Ṣùgbọ́n àwọn kan wà ńbẹ̀ tán jagun Mọdákẹ́kẹ́ tán jẹ́ ọmọ aláìlẹ́nìkan tí bàbá wọn ò sí nínú ìgbìmọ̀. Bàbá Sunday Ìgbòho ó wà nínú ìgbìmọ̀ ìlú Mọdákẹ́kẹ́ tó yẹ pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan kan láàfin, wọn ó pe bàbá rẹ̀ kó wá gbé fàjànlẹ̀ ńbẹ̀. Ìlú mọ̀ọ́ká ni bàbá Sunday Ìgbòho ní Mọdákẹ́kẹ́. Nígbà tó bá ń sọ̀rọ̀ pé tá mọ bàbá òun, bàbá ẹ̀ gangan ló ra orúkọ ọ̀lẹ̀ kí Sunday ò tó dé bá. Ìgbà míì tí Sunday bá ń sọ̀rọ̀ lórí program ńgbà míì pé tá mọ bàbá mi, tá ń bí mi kọ́lọ́run tó sọ mí dé èèyàn báyìí, bàbá ẹni ní mọ́ ra ayé lẹ̀ dé ni. Bàbá Sunday ló ra ayé lẹ̀, ló ra orúkọ tí ń jẹ́ Ìlédè. Bàbá Sunday gangan ní jẹ́ Ìgbòho ní Mọdákẹ́kẹ́. Wọ́n dẹ̀ gbẹ́mìí lórí ifá dídá nítorí lóòótọ́ ẹ̀dá ni. Ńgbà tó gún dé, bàbá rẹ̀ ló instruct pé ó yá, ìlú ti sọ pé báyìí mo fi ẹ́ lẹ̀, Ọlọ́run fi sọ ẹ̀ sọ ẹ̀. Àwọn náà dẹ̀ gbìyànjú tí wọ́n bá lè ṣe gẹ́gẹ́ bí bàbá sọ́mọ, àwọn náà jọ ọmọ bá ṣe ṣe yẹn. Ńgbà tí kinní yẹn ń lọ tó gún lọ ọlẹ̀ tán, tọ́lọ́run bá wa fòpin sí, tíjọba padà kọ́lọ̀ fogun pé kò sógun mọ́, kò sọ́tẹ̀ mọ́ o. Compensation fẹ́ ṣẹlẹ̀, gbogbo ìlú pawọ́pọ̀ pé bàbá rẹ̀ báyìí ló jẹ́ fún wa nílùú tẹ́lẹ̀ already. Ọmọ yìí náà tún dúró tán. Gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ sí òun náà nídìí ogun, wọ́n support ẹ̀. Wọ́n padà wá sọ fún pé èló náà dẹ̀ ń gbàǹgbà yẹn kó máa gbowó ọlọ́kadà ní Mọdákẹ́kẹ́ kó tó rí pọ́tẹ̀ wá tún ṣẹlẹ̀ pé wọ́n ṣe máa gbé ẹran tó tóbi fàlejò. Ọmọ ìlú wà ńbẹ̀, wọn ò fi ṣe chairman, wọ́n ṣe máa fi àlejò ṣe chairman kó tó fi torí ogun yẹn kú Mọdákẹ́kẹ́ wá sí Ìbàdàn.
nígbà tí gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ yẹn tí gbogbo ẹ̀ ń lọ bẹ́ẹ̀ yẹn téèyàn bá wọ́n ní a kì í lé ọmọ burúkú fún ẹkùn pajẹ ọmọ dẹ̀ burú Yorùbá náà ló tún jí ó yá pé ọ̀kan là á bí téèyàn bá dẹ̀ wá bí ọmọ tọ́mọ bá burú tí bàbá mọ̀ pọ́mọ burú tí everybody mọ̀ pọ́mọ burú àwọn bàbá tiwa máa ń jẹ́ kó yé àwa látilẹ̀ wọ́n á ní tí wọ́n á ní má jalè o má parọ́ o má ṣèké o ṣùgbọ́n tí wọ́n bá fogun lọ̀ ẹ́ lọ torí tó o bá kú wàá kẹ́rù wálé ká tiẹ̀ wá sọ pé òfin yẹn wà nínú ìdílé tiẹ̀ náà bóyá máa sọ fún un pé wẹ́ o ò kàwé o ṣe nǹkan kan o má jalè má ṣe kinní kan o Ìgbòho ti padà yí padà kúrò ní pé jagun kó o kẹ́rù wálé náà o má jalè má ṣàbòsí má parọ́ Ìgbòho ti yí kúrò ńbẹ̀ ó ti mú gbogbo ohun tí wọ́n ní á mọ̀ ṣe mọ́ ó ti mú un mọ́ nítorí àádà ayé yìí náà n tó dẹ̀ fẹ́ dà ó ti dà á torí téèyàn bá ń wá ayé téèyàn bá ti da nǹkan mẹ́rin tán láyé tó bá tún fẹ́ da nǹkan míì ìdàkudà ló kù tí ó dà tó bá ti dolówó tó o dọlọ́lá tó o dolówó mi ìfẹ́ mọ iye tó wà lákàntì ẹ̀ ṣùgbọ́n ò tọrọ jẹ anything tó fẹ́ rà ń rówó rà owó lè pọ̀ jura wọn lọ bọ̀ olówó náà lówó tó o dọlọ́lá táwọn ayé mọ̀ pé ọlọ́lá rè ìyẹn ẹni tí ń náwó tíwọ náà ń náwó tó ń ṣe gbogbo ẹ̀ tó o dolókìkí ó di mẹ́ta tí gbogbo èèyàn mọ̀ ẹ́ pé tí wọ́n dáko ẹ táwọn èèyàn sọ pé pé wọn ò tiẹ̀ rí ẹ rí tí wọ́n ní mo gbórúkọ yẹn rí níwọ̀nba tiẹ̀ tó lágbára ó di mẹ́rin tó bá ti tún wà nǹkan míì kún mẹ́rẹ̀ẹ̀rin yẹn ìdàkudà ló kù téèyàn dà gbogbo mẹ́rẹ̀ẹ̀rin yẹn lọ́lọ́run dẹ̀ ti jogún fún Sunday tó ti ní kọ́kàn máa tún orúkọ ṣe ló kù ibi tí wọ́n fẹ́ gbin obì Sunday sí ó ti hù ńbẹ̀ nǹkan ń roko ó ń tún díẹ̀ ṣe ni ṣùgbọ́n wá fílẹ̀ ó wá ń lọ pa àjùbà ó ń lọ pa àjùbà míì wọ́n ń bí pé kí ló fẹ́ gbìn ó lóun fẹ́ gbin obì tuntun èyí tí bàbá òun gbìn ílẹ̀ tó ń so èso téèso rẹ̀ gbé òun ó lè èso tí ń jábọ́ lórí ẹ̀ wu òun mọ́ òun fẹ́ gbin tuntun míì fúnra ara òun tuntun míì tó gbìn fúnra rẹ̀ ni ò tí ì so tẹ́sìn tí ń dé yìí o òfin wo ló fi yé wa pé ńjọ́ tí èso yìí ọba so tí ọba máa jábọ́ kìí ṣe èso ẹ̀sìn ní ó máa jábọ́ lé lórí kàkà káwọn èèyàn wá pé ẹni tó jọ̀gá wọn kan bá sòótọ́ ọ̀rọ̀ míì ni wọ́n ń bọ́ ta tí wọ́n ń sọ kíní yẹn dẹ̀ ti bàwọ́ ọmọ Yorùbá jẹ́ ibi tó bá yẹ ká ti sòótọ́ ọ̀rọ̀ tó bá ti jẹ́ pà ń jẹun bẹ́ẹ̀ á wò pé tá a bá sòótọ́ ọ̀rọ̀ fọ́gá wa yìí sí ò ní gbàjẹ́ lẹ́nu wa àfi ká máa sọ fún pé ráńkà déédéé bó o ṣeré ráńkà déédéé ó wá lè kúrò lọ́dọ̀ wa tán ká bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ o ṣùgbọ́n lójú ẹ̀ kàkà ká sòótọ́ ọ̀rọ̀ fún irọ́ la máa bá sọ kódà ó bá àwa Yorùbá jẹ́ débi pé kójọ́ ọ̀rẹ́ kò rí kò sùn èèyàn lẹ fẹ́ bá sọ̀rọ̀ tó bá jẹ́ pọ́wọ́ rẹ̀ lẹ ti ń rí jíjẹ múmu àwọn èèyàn wa ò ní bá sòótọ́ ọ̀rọ̀ gbogbo èèyàn kọ́ ló ń bòdì láti fọ́ sọ̀yà bí Yorùbá ṣe sọ pé kò yẹ ká lóòótọ́ nínú ká máa gba àwọn ìkà sọ́rùn bí sista Tẹ́ni ṣe súnmọ́ Sunday Igboho wọn à súnmọ́ face to face àbí yẹn kan o ṣùgbọ́n ẹni tó bá kú ni kù nígbà ṣòro wọn ló ń lè yẹn ẹni nígbà tí ṣòro dé bá ó kù wọn kù ńgbà yẹn bó ṣe kù wọn kù tó kí ló dé tí wọn ò sọra wọn dẹrú rẹ̀ pé kó lè máa fún wọn ní nǹkan kan àbí kán lè máa forúkọ rẹ̀ tajà kí ló dé tí wọ́n ń ròótọ́ tí wọ́n ń sọ ṣégbà tán ń sòótọ́ tí òkun ń hó ruru tó ń hó ruru tó ń hó ruru gbà tọ́lọ́ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ òkun ò torí ẹ̀ kó gbé wọn lọ ìgbà tí wọ́n ń sòótọ́ ọ̀rọ̀ táwọn ọ̀sà tí ń ṣe gbìngbìngbì ọ̀sà ò torí ẹ̀ kí wọ́n ó rì sínú ẹ̀ òótọ́ padà ń lékè ni kí ló dé táwọn èèyàn wò fi òótọ́ kí wọ́n mú òótọ́ ní nǹkan àkọ́kọ́ nínú ayé wọn kán jí ojú ọ bẹ̀rẹ̀ sí ní ti àwọn èèyàn àwọn èké nílẹ̀ Yorùbá nígbà tí ẹni tó sọ̀rọ̀ yìí ń sọ̀rọ̀ ó ní pé ǹjẹ́ àwọn èèyàn mọ̀ túmọ̀ ọ̀dàlẹ̀ ṣá ǹjẹ́ àwọn èèyàn mọ̀ túmọ̀ ọ̀dàlẹ̀ ṣá ó lójú ẹni tó mọ̀ túmọ̀ ẹ̀ ṣùgbọ́n nínú àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí púpọ̀ nu wọn mọ̀ túmọ̀ ọ̀dàlẹ̀
tèmi àtèèyàn ò bá jọ dọ̀rọ̀ pọ̀ ìní sọ pé ó dà mí. Tèmi àtèèyàn ò bá jọ pàṣírí pọ̀ síbì kan ìní sọ pé ó dà mí. Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀dàlẹ̀ púpọ̀ nínú wọn ilẹ̀kùn ni wọ́n láàrin ara wọn. Ṣùgbọ́n torí pé àwọn tí wọ́n jẹ́lẹ̀kùn síra wọn tí ojú wọn rílé tó ríta tí wọ́n jọ múlẹ̀ tí wọ́n jọ ń dalẹ̀ ara wọn, táwọn bá ti ń sọ síta pé ọ̀dàlẹ̀ ni lágbájá, ọ̀dàlẹ̀ ni tàmẹ̀dò, àwọn tí wọn ò mọ̀túmọ̀ ọ̀dàlẹ̀ tí wọ́n ń sọ yẹn, àwọn kàn ń kọ́pì ọ̀rọ̀ yẹn lẹ́nu wọn, àwọn fi ń bú ẹlòmíì ni. Ṣùgbọ́n àwọn láàrin ara wọn mọ̀túmọ̀ ọ̀dàlẹ̀ láàrin ara wọn. Ṣùgbọ́n àwọn tí wọ́n sìn wọ́n wáyé tó jẹ́ pé tí wọ́n bá lẹ́nu ẹnìkan lásán làwọn fẹ́ gbọ́, iná fẹ́ kọ́pì, irú wọn làwọn kàn ń sọ tiwọn lásán, wọ́n kàn ń sọ jáde lẹ́nu lásán, atẹ́gùn kàn ń gbẹnu ti irú wọn jáde ni. Irú àwọn yẹn ni wọn ò mọ̀túmọ̀ ọ̀dàlẹ̀. Tí a bá sọ pé wọn ò mọ̀túmọ̀ ọ̀dàlẹ̀, béèyàn ò bá tiẹ̀ mọ̀túmọ̀ ẹ̀, ẹ̀kọ́ tí ń fojú múmú hàn. Yorùbá ní ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni tó dalẹ̀ yóò bálẹ̀ lọ. Kò dìgbà téèyàn bá kú kéèyàn tó mọ̀ pé ẹni ọ̀dàlẹ̀ ti fẹ́ máa bálẹ̀ lọ. Kèé pọ́dún, kèé póṣù, kèé pé àìmọye ọdún sẹ́yìn ńsìn tí ojú aṣebí fi ń hàn síta. Kí ni ń jọ́dàlẹ̀? Fúnra alẹ̀ ni ó fi ọ̀dàlẹ̀ hàn. Àwọn náà mọ bí wọ́n ṣe múlẹ̀ wọn, fúnra alẹ̀ ni ó fọ̀dàlẹ̀ wọn hàn. Ṣégbà témi àtẹnìkan ò jọ múlẹ̀, èmi àtẹnìkan ò jọ ládéhùn pé má ṣe báyìí lẹ́yìn mi o, má ṣe báyìí láwájú mi o, má ṣe nǹkan báyìí tí n bá sọ pé o ṣe o. Èmi àtèèyàn ò jọ ládéhùn rẹ̀ pé n ní ṣe àbí màá ṣe. Ó ń ṣe tiẹ̀, mò ń ṣe tèmi. Tí n bá ń ṣe tèmi tó bá ń ṣe tiẹ̀, tí n bá sọ bá against ẹ̀ gan, yóò yá kàn sọ̀rọ̀ ni pé ẹ rí bó ṣe ń sọ kàntànkàntàn tí ń sọ òye, ó lè kàn bú mi ni, kò gbọdọ̀ pè mí lọ́dàlẹ̀. Torí ẹlẹ́ni tí ò fúnni láṣọ kì í peni lárugún. Kò lè pè mí lọ́dàlẹ̀, yóò kàn bú mi ni, nítorí pọ́rọ̀ èmi àti ọ̀rọ̀ èmi àti ọ̀jọ́ra wa. Ṣùgbọ́n àti wọ́n ń pera wọn lọ́dàlẹ̀ yìí, wọ́n jọ mọ bí wọ́n ṣe gbé ìmùlẹ̀ wọn. Ńgbà tó yẹ pé gba Yorùbá Nation bẹ̀rẹ̀, ìmùlẹ̀ ni wọ́n fi bẹ̀rẹ̀ láàrin ara wọn. Nítorí ìmùlẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ láàrin ara wọn, èdè ọ̀dàlẹ̀ yẹn fi pọ̀ nínú èdè wọn. Torí ìwọ tó bá join, a fẹ́ ṣe rally níbi báyìí o, ó yá ẹ pàdé coordinator kan níbi báyìí o, ó fẹ́ fún yín légbòogi mu o, ó yẹ ẹ múlẹ̀ pé ẹ̀ ní dà mí. Ìmùlẹ̀ ni wọ́n fi gbé ètò Yorùbá Nation wọn kalẹ̀ láti bẹ̀rẹ̀. Ìmùlẹ̀ ni wọ́n fi gbé kalẹ̀. So ẹni tí ó dẹ̀ sọ ni dẹrú, òòṣà tá mọ̀túmọ̀ rẹ̀ ni ó fi lọ ni. Ìgbà tó yẹ pé òòṣà tí wọn ò mọ̀túmọ̀ ẹ̀ ni wọ́n fi kó wọn lẹ́rú. Ó yẹ kúnlẹ̀ bí ẹ sọ pé ẹ ní ṣe báyìí sí lágbájá. Kìí ṣe Yorùbá gan ni wọ́n mọ̀ ṣe sí. Ẹ sọ pé ẹ ní dalẹ̀ lágbájá. Ẹ sọ pé ibi tí ó bá ní kẹ́ ń lọ lẹ̀ ń lọ. Níjọ́kíjọ́ tẹ́ ẹ bá padà lẹ́yìn lágbájá kí nǹkan báyìí ó ṣe yín. Ókè, ẹ ti jọ búra láti ilẹ̀ pé níjọ́ tẹ́ ẹ bá padà lẹ́yìn rẹ̀ nǹkan ó ṣe yín. Tẹ́nìyẹn bá ń wọná lọ, tẹ́nìyẹn bá ń tàn yín jù bẹ́ẹ̀ lọ, ẹ ní fẹ́ padà torí ẹrú ọmọ bà yín pé níjọ́ tọmọdé bá mọ̀ múlẹ̀ ní máa mọ̀ o, níjọ́ tí ó bá dalẹ̀ kì í mọ̀ mọ́ o, ìmọ̀ gbọ́dọ̀ dalẹ̀. Àwọn kọ̀ọ̀kan táwọn ọ̀wá bá yín múlẹ̀, táwọn ọ̀bá yín débi tẹ́ ẹ ti jọ lọ jẹjẹkújẹ tẹ́ ẹ ti ń jẹ́jẹ́ pé mọ tẹ̀lé nìkan káàkiri ẹ̀ ní tẹ̀léran yín mọ́. Táwọn yẹn bá wá ń sọ̀rọ̀, á wá máa ká ẹ̀yin tẹ́ ẹ múlẹ̀ lára pé àwọn ọ̀dàlẹ̀ ti ń sọ̀rọ̀, torí ẹ ti rò pé bóyá bẹ́yìn ṣe múlẹ̀ yẹn, wọ́n ti káwọn náà sábẹ́ ibì kan náà ti múlẹ̀ bíi tiyín. Gbogbo wo ọ̀dẹ̀ lè jẹ́rú, gbogbo wo ò lè jẹ́ dìndìnrìn, gbogbo wo ò lè jọ korí bọ kòtò kan náà lọ́jọ́ kan ṣoṣo. Ẹ lè feku tó bára rẹ̀ nínú agbè tí ò mọbi tó ń lọ mọ́, ẹ lè fi wé eku tó wà níta gbangba tó ń jẹ káàkiri. Gbogbo àwọn tẹ́ rí tí wọ́n tó yẹ pé tí wọ́n bá sọ̀rọ̀ lénìí, wọ́n sá mọ support wọn, á mọ guide wọn náà ni. Bí wọ́n parọ́, wọ́n sọ pé ní tí wọ́n ń sọ dáa. Táwọn ò lè dá ronú mọ́ yìí, kì í ṣe pé ó wu àwọn náà, eku inú agbè ni wọ́n. Ó wá ń wù wọ́n bíi kí irú wọn Sister Teni tọ́lọ́run ò kì wọ́n sínú agbè yìí, táwọn rí na, ó wù wọ́n bíi kán náà bá wọn wà nínú agbè papọ̀. Wọ́n á wá máa perú wọn ní ọ̀dàlẹ̀ o, ni wọ́n ń ṣe kinní kan o, nítorí pé Ọlọ́run ò jẹ́ kí wọ́n ó rírú wọn kì mọ́ inú akoto. Ọlọ́run ò jẹ́ wọ́n ó rírú wọn dé mọ́nú akoto. Ọlọ́run ṣe wọ́n ní ìmọ́lẹ̀ fáwọn ọmọ Yorùbá tí wọn ò rí nǹkan kan, pé kírú wọn ráàyè tàn mọ́lẹ̀ fọmọ Yorùbá pé àwọn pípù ti wọnú akoto lọ o, àwọn tán dẹ̀ kì wọ́n mọ́ bí ò ní jẹ́ wọn ó jáde o.
n ló jẹ́ ìmọ́lẹ̀ fáwọn èèyàn tọ́lọ́run fi tètè ṣí àwọn èèyàn lójú inú. Ẹ rí ẹ̀yin èèyàn wa tó bá di pé Ọlọ́run bá ṣe a bá padà mú struggle yìí ní ọ̀kúnkúndùn padà, ẹ rí pé yàtọ̀ máa wà sí ti tàtẹ̀yìnwá. Torí báyìí ẹni tí ò gbọ́n ó ti ń gbọ́n, ẹni tí ò gbọ́n ó ti ń gbọ́n, ẹni tí ó gbọ́n tẹ́lẹ̀ tó gbọ́n gbà àgbọ́n jù ó ti ń kọ́gbọ́n padà pé ọgbọ́n àgbọ́n jù á máa pọlọ́gbọ́n lára. Òun náà àánú adjust pé àwọn ọmọ gbọ́dọ̀ show pé àwọn làwọn mọ̀ gbọ́n jù kó má bàa dàbí tàwọn lágbájá. Torí àwọn lágbájá àwọn làwọn gbọ́n jù ń ló sọ wọ́n di tí wọ́n dà lénìí. Ẹni tó dẹ̀ gọ̀ jù náà òun náà fi ọgbọ́n sí yóò ṣe níwọ̀nba pé òun ọmọ gbọ́dọ̀ show àgọ̀ yìí lágọ̀jù sáyé àfi kó no play along. Ó máa jẹ́ kí kinní yìí ó tètè ṣeé ṣe. Gbogbo ẹni tó dẹ̀ jẹ́ pé àríjẹ ń mọ̀ dàrú ló fẹ́ yà tó jẹ́ pé ibi tí ó bá ti ń dàrú lòun ti fẹ́ máa rí jẹ yóò padà notice lára yóò padà kọ́gbọ́n lára àwọn tí wọ́n ti jẹ ibi eléyìí pé gbogbo ohun tí wọ́n jẹ náà kí ló fẹ́ padà gbẹ̀yìn rẹ̀ fún wọn. Torí gbogbo wọn tí wọ́n kọ́lé, tí wọ́n kọ́ ilé, tí wọ́n ra mọ́tò, tí wọ́n gbé nǹkan ńláńlá nǹkan ribiribiri ṣe lórí Yorùbá nation nínú owó àwọn ọmọ Yorùbá tí wọ́n dá láti gba òmìnira yìí. Gbogbo wọn kán mọ́ yọ̀ láyọ̀ jù o, kán mọ́ yọ̀ láyọ̀ jù torí gbogbo ohun tí wọ́n kó jọ pátápátá n tí ó wù wọ́n ni wọ́n padà fi gbẹ̀yìn ẹ̀. Torí ẹnìkan kì í kó owó kó gba owó ẹkún kó fi rọjà ẹ̀rín. Gbogbo omi ojú ọmọ Yorùbá tí wọ́n ń sunkún ní tòótọ́ nítorí pé wọ́n náwó sígbó atú. Gbogbo omi ojú ọmọ Yorùbá tí ń kánlẹ̀ nítorí pé wọ́n ṣe wàhálà lórí asán. Gbogbo omi ojú yẹn pátápátá ní ó gádàjọ tí ò ní padà lẹ́yìn kankan nu wọn, tí ò ní jẹ́ kí adùn kankan kó wọlé wọn mọ́ tí ilé ayé ò fi ráyé. So ìyẹn ó kọ́ àwa ọmọ èèyàn wa lọ́gbọ́n pé ó yẹ ká tún èrò wa pa. Ó yẹ ká tún èrò wa pa. Gbàmígbàmí wọ́n ní òye àgbà, ẹranko burúkú ń lé mi bọ̀ wá, wọ́n ní òye ọmọ ọdẹ. Àwọn Yorùbá sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n tá a bá fẹ́ pa òwe yẹn nípa ti ilẹ̀ tòní tó mọ́ yìí, gbàmígbàmí òye àgbà tó lójú tì ní o. Ẹranko ń lé mi bọ̀ wá kò yọ ọmọ ọdẹ, akíkanjú ọmọ ọdẹ ní o. Akíkanjú ọmọ ọdẹ tó lójú tì ní o. Àwọn àgbàlagbà kan wà láyé ìsìn tó yẹ pé gbàmígbàmí ni wọ́n ń ké tí wọ́n fi ń yangàn nígboro nítorí àìlójútì. Ẹranko burúkú ń lé mi bọ̀ lọmọ ọdẹ míì fi ń yangàn nígboro nítorí àìnítìjú. Torí táwọn èèyàn wa bá nítìjú ni kò yẹ ká gbọ́ ọ̀rọ̀ ẹyọ kan lẹ́nu wọn mọ́, àtolórí o, àtẹlẹ́mù, àtolórí àkọ́kọ́ àti àwọn ọmọ ẹ̀yìn àtẹnibọ́dì wọn kò yẹ ká gbọ́ há lẹ́nu wọn mọ́. Ìtìjú ló yẹ kó bá dé lára gbogbo wọn. Ṣùgbọ́n torí àìlójútì ẹranko tí ń lé ọmọ ọdẹ bọ̀, ọmọ ọdẹ tó ń pariwo fáyé pé ẹranko ní lé òun bọ̀ láti inú igbó. So wọn ò lójútì. Òjò ẹ̀sìn wọn tó ṣú tó ń rọ̀ yìí kò jẹ́ tìjú fún wọn. Wọ́n tó ń fi tìjú, wọ́n ń fi ìbàjẹ́, wọ́n fi ń sayọ̀ ni. Ọlọ́run ọba tó dẹ̀ ń ṣe ìdájọ́ afẹyínpínran kò tíì padà stop ẹ o, ó sì ń ṣe ìdájọ́, yóò dẹ̀ sì tún máa ṣe ìdájọ́ wọn lọ ni. Gbogbo àwọn tán sì wà níbì kan tán rò páṣírí tàwọn bò, ṣebémi náà gba iye owó yìí tí mo fi rọ̀kadà, ṣebémi náà gbà tí mo fi ra mọ́tò, ṣebémi náà gbà tí mo fi ralẹ̀, ṣebémi náà gbà ẹnìkan kò kúkú rí tèmi, Ọlọ́run ṣeun. Kán mọ̀ tí iyọ̀ láyọ̀ jù, àṣírí gbogbo wọn pátápátá ní ó padà tú. Táṣírí wọn ò bá wá tú fáyé o, gbogbo ohun tí wọ́n fi ṣe tí wọ́n rò páṣírí àwọn bò, gbogbo ẹ̀ lọ́lọ́run ó fi bọ́ wọn sí hòhò ní kólóbó. Àdàbí táwa kan ò bá wà níbì kan tá a kàn ń dààmú lásán lórí kí ilẹ̀ Yorùbá gbòmìnira tí wọ́n dẹ̀ dojú ẹ̀ délẹ̀ lókù. Ẹni gbogbo wọn tí wọ́n bá ń dunnú lórí pé wọ́n jẹ àjẹbánu lórí struggle ni wọn ò ní kábàámọ̀ àjẹbánu wọn. Ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ lórí pé àwọn èèyàn ń bú àwọn àgbàlagbà àbí àwọn èèyàn ò bú àwọn àgbàlagbà, èmi o gẹ́gẹ́ bí ẹnìkan mi ì faramọ́ kẹ́nìkan máa bú àgbàlagbà. Mi ì dẹ̀ faramọ́ pé kí ọmọdé kan máa rí àwọn àgbàlagbà fín. Ṣùgbọ́n àmọ̀ràn mi sí ọmọdé
àti àgbàlagbà ni pé kí ọmọdé kó má máa béèrè ìmọ̀ràn lọ́wọ́ gbogbo àgbàlagbà torí tó o bá rò pé wàá bọ́gbọ́n lọ́wọ́ àgbàlagbà tó o bá bá a gọ̀ ó ṣeé ṣe kí àgbàlagbà yẹn ó ṣì ọ́ kó bẹ̀rẹ̀ sí ní bú tó o bá dẹ̀ ti ń bú àwọn ayé tiẹ̀ ni wọ́n máa rí pé ń bú àgbàlagbà wọn ò ní mọ̀ pé torí pé o bá a gọ̀ lára àgbàlagbà ló jẹ́ ó padà bú. Ìmọ̀ràn mi ni pé ẹ tẹ̀lé òwe àwọn àgbà tó sọ pé gbogbo àgbàlagbà tá a bá pàdé lọ́nà tó tẹ̀pá kọ́ la máa pèlé èèyàn pé kó kọ́ yín lọ́gbọ́n o. Tó bá ṣe wèrè dàgbà tó bá kọ́ yín ní wèrè tẹ́ ẹ bá padà ń hùwà wèrè sí àgbàlagbà yẹn lójú ayé ẹ̀yin làwọn èèyàn ó máa bú o. Wọn ò ní mọ̀ pé àgbàlagbà yẹn náà ló kọ́ yín ní wèrè ṣíṣe. Ẹ wo àgbàlagbà dáadáa kẹ́ ẹ tó sọ pé kó kọ́ yín lọ́gbọ́n. Ẹ̀yin èwe tẹ́ ẹ bá kọ́gbọ́n lára àgbàlagbà ẹ kọ́kọ́ gbé yẹ̀wò fúnra ara yín náà ní kọ̀rọ̀ yàrá yín kẹ́ ẹ tó mú un lò kẹ́ ẹ má ṣe wèrè lójú ayé o. Kọ́lọ́run ọba kó bá wa gbé àwọn èèyàn gidi dìde gẹ́gẹ́ bí mo ṣe ń sọ. Kọ́lọ́run ọba kó bá wa gbé àwọn èèyàn gidi dìde lórí struggle Yorùbá torí tá a bá sọ pé àwọn èèyàn ti sọ pé Yorùbá ti wọlé lórílẹ̀-èdè Nàìjíríà òun ni ó ṣe gbogbo ẹ̀dùn ọkàn Yorùbá. Òun ni ó mú Yorùbá kúrò ní oko ẹrú. Total no ni o. Kò sóòótọ́ kankan nínú ọ̀rọ̀ yẹn. Total no òun ni. Total no ni. Èèyàn tí ò tíì sí ní ipò olórí orílẹ̀-èdè ṣùgbọ́n tọ́lọ́run gbé agbára tó jolórí orílẹ̀-èdè tó gbé lé lọ́wọ́ tó ń lò ó nílòkulò tó bá lágbára olórí orílẹ̀-èdè 10 papọ̀ ìwàkuwà ìlòkulò agbára àṣìlò agbára tí ń bẹ lára rẹ̀ náà ni ó máa lò tí ó fi kú. Nígbà tí wọ́n ń ṣe ọ̀rọ̀ owó wọ́n ní ẹni tó lówó jù nígbà tán rètí politician ní Nàìjíríà wọ́n rètí politician ní Nàìjíríà pé ẹni tó lówó jù nínú politician ní Nàìjíríà first person is president Nigeria elect president Tinubu. Tinubu ò tíì ṣe ààrẹ rí o àwọn Babangida ti ṣe ààrẹ rí. Ọbásanjọ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́ẹ̀mejì ó ṣe lólógun ó ṣe lálágbádá. Jonathan ṣe ó níye ọdún tó fi ṣe. Àtíkù ṣe fáìsì gbogbo nǹkan nǹkan. Ẹ wo bí gbogbo wọn yẹn ṣe ṣe ààrẹ. Ìmíì ti ṣe gọ́vnọ̀ kó tó ṣààrẹ ìmíì wọ́n ti wà lóríṣiríṣi ipò kó tó di pé wọ́n di ààrẹ. Wọn ò ní owó tó ẹni tó ṣe gọ́vnọ̀ ní stéètì kan ṣoṣo nínú gbogbo wọn. Bí owó yìí ṣe wá pọ̀ tó lọ́wọ́ òǹtọ̀hún ní ibi tí òǹtọ̀hún wà tó lóun jẹ́ olórí sí tó ti rí owó ọ̀hún tó fi di olówó tọ́dọ̀ ńlá ọ̀hún tó níbẹ̀ ni òṣì pọ̀ sí. Ṣùgbọ́n torí pé wọ́n ń fọwọ́ bo òṣì mọ́lẹ̀ máwọn èèyàn lára tí wọ́n pa àwọn èèyàn lẹ́nu mọ́ kò já àwọn èèyàn mọ̀ pé ibẹ̀ lòṣì pọ̀ sí. Kàkà kí wọ́n lo owó yìí kí wọ́n fi ran àwọn èèyàn lọ́wọ́ káwọn èèyàn ó débẹ̀ gan kí wọ́n máa sọ pé tẹ́ni yóò bá jẹ́ òun ló lówó jù gan ó yẹ kí wọ́n sọ pé wọ́n parọ́ ni kí wọ́n ó rí lára àwọn èèyàn bẹ́ẹ̀ kí ilé olówó pọ́ọ́kú wà kí gbogbo ẹ̀ wà kàkà kán mọ̀ ṣe bẹ́ẹ̀ ilé onílẹ̀ ni wọ́n ó tún máa gbà kún tiwọn. Ilé onílẹ̀ wọn ó tún máa fagbára gbà kún tiwọn. Ẹjọ́ ẹ̀bi ni wọ́n máa gbé fáláre nítorí kán lè rí jẹ nínú ẹni tí wọ́n gbáre fún tó jẹ̀bi. Ṣérú ẹ̀dá bẹ́ẹ̀ ń ló máa wá di olórí pátápátá tí ò ní fira rẹ̀ wé Ọlọ́run ọba. Tírú ẹ̀dá bẹ́ẹ̀ láwàá sọ pé òun ní ó yọ ọmọ Yorùbá kúrò lóko ẹrú. Ẹni tí ò yọ àwọn tó wà ní stéètì ẹ̀ kúrò lóko ẹrú ní stéètì tó ti jẹ gọ́vnọ̀ rí tó jóun tún láfọbàjẹ gbogbo ibẹ̀. Òun ló ń kọ̀ntró gbogbo ibẹ̀. N tó bá sọ labẹ́gẹ́ òun ni gọ́vnọ̀ òun ni sẹ́néètì orí stéètì yẹn òun ni gbogbo ẹ̀ ní stéètì yẹn. Tí ò lè lo agbára yẹn láti yọ àwọn èèyàn ibẹ̀ kúrò lóko ẹrú lóko ìyà tó jẹ́ pé gbogbo ọ̀nà tó lè gbà kó àwọn èèyàn ibẹ̀ sóko ẹrú ìní ń lo agbára yẹn sí.
ọ̀nà tó lè gbà káwọn èèyàn sóko ẹrú tí task force oríṣiríṣi task force ló wà ní Lagos State láti terrorize àwọn aráàlú. LASTMA wà ńbẹ̀ láti terrorize àwọn aráàlú. Oríṣiríṣi àwọn boys ní wọ́n fún láṣọ oríṣiríṣi láti terrorize àwọn aráàlú nítorí kápò tí wọ́n ó lè kún. Káwọn ọmọ wọn ó lè máa jáyé fàmílétè kí n tutọ́, kán lè máa lọ ra ilé olówó ńláńlá outside country. Wọ́n ń terrorize àwọn mẹ̀kúnnù ni. Ẹni tí ọkàn káńtà síwájú ìta rẹ̀ tí ò tí ì rówó rajà bẹ́ẹ̀, àwọn èèyàn wá láti local government, wọ́n á ní wọ́n mú ìwé local government wá, wọ́n wá gbowó lọ́wọ́ ẹ̀. Ẹni tẹ́ ẹ mọ̀ pé ó nídìí ṣọ́ọ̀bù tẹ́ ẹ fún ní ṣọ́ọ̀bù o, owó tí sì ń gádà jọ bóyá òun ó rí rajà tó wọ́n mọ̀ tajà bíi 5,000 níwájú ìta rẹ̀, ẹ tún gbà lọ́wọ́ ẹ̀ pé owó káńsù. Ní bóyá bíi ó máa ti tó 8 àbí 10 years sẹ́yìn sìn, mo ní ṣọ́ọ̀bù kan, ṣọ́ọ̀bù yẹn èmi kọ́ mo ní o, mò ń máléjì níwájú ìta ẹnìkan, mò ń ṣe generator ńbẹ̀ ńgbà yẹn. Mi ì sí nílé káńsù wá láti Etí Ọ̀sà local government torí èmi ń parọ́ tèmi màá sọ neat. Aláàjì kan ni ó hẹ́ẹ̀dì wọn ńgbà náà ní Etí Ọ̀sà local government, wọ́n máa ń pè lálàjì aláàjì. Ṣọ́ọ̀bù ẹni tí mo ti ń máléjì ńgbà yẹn náà a máa ń pè ní Radical Lukman Arówólò, òní baálé Arárọ̀mí Ìbẹ̀jú, ó ti jọba ń sìn, ó ti dọba báyìí. Torí mo mọ̀ pé àgbáyé ń gbọ́ mi báyìí, kán máa gbọ́ èmi òun háìdì ẹnìkan tó dòótọ́ sí nǹkan díjú àkèré díjú. Bí kọ̀ǹkọ̀ lajú lé àtọ̀ sí lójú ni. Ok, wọ́n wá wọ́n dẹ̀ kó gbogbo generator àtẹ ẹrù ẹlẹ́rù wọ́n dẹ̀ kó lọ sí local government wọn. Owó tí wọ́n fẹ́ gbà gangan kò tó owó tí ń fi sáátà mọ́tò tí ó lọ bá ń kẹ́rù ẹlẹ́rù padà sí ṣọ́ọ̀bù tí wọ́n kó lọ yìí. Ìrònú wá di méjì fún mi. Mo ní láti rò ó pin pé yes ó ti wá ṣẹlẹ̀, mo fẹ́ lọ commit ní council. Ìgbà tọ́lọ́run máa mú wọn fúnra wọn náà tó kóra wọn wá tí wọ́n fẹ́ wá kó tẹlòmíì. Ibẹ̀ láti bẹ̀rẹ̀ wàhálà. A fa wàhálà yẹn débi pé wàhálà yẹn ló mú wọn tí wọ́n fi release àwọn ẹrù mi fún mi. Kíní yẹn wá jẹ́ kí n nígbàgbọ́ nínú pé gbogbo àwọn ọmọ tí wọ́n ya criminal ní Nàìjíríà yìí, especially l'Ékòó yìí, àwọn ìjọba wa ni wọ́n sọ wọ́n di criminal. Nítorí pé tó o bá ti ya criminal kó o stubborn, o ò lè wà pẹ̀lú wọn. Ìwọ tó bá ń dọ̀bálẹ̀ tí wọ́n fẹ́ oppress yẹ, tó ń dọ̀bálẹ̀ tó ń bẹ̀ wọ́n. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ ṣàánú mi, ní tí màá jẹ mò ń wà. Wọ́n á jẹ gàbálẹ̀ lórí ni, wọ́n á tún máa fún ẹ ń gbájú. Ṣùgbọ́n tí wọ́n bá ti rí pé wọ́n gan rẹ́dí ó fẹ́ kú pẹ̀lú wọn, tẹ́jọ́ ń sára yín ládàá, tẹ́jọ́ ń gúnra yín ń gò, wọ́n lè rán ẹ lọ sẹ́wọ̀n o, àwọn náà wọ́n wàá gbà ẹ́ lẹ̀. Ọmọ yẹn ó wúlò fún wa, ọmọ yẹn ó wúlò. Ń ló sọ gbogbo ọmọ yẹn di criminal kalẹ̀. Gbogbo ọmọ tí wọ́n ń sọ in the name of belong, tí wọ́n ń belong sínú courtesy káàkiri yìí, nítorí pé wọ́n rí pé wọ́n tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ tán jọ̀gá, ìjọba ń lò wọ́n ní time election campaign, wọ́n dẹ̀ ń gbowó gidi fún wọn. Wọ́n ń padà rí mọ́tò ńláńlá nídìí wọn láì níṣẹ́ lọ́wọ́. Ń ló fa anybody fi ń belong. Sáà ọmọ ilé ìdáwó láàrin ara wọn kán máa fi ra mọ́tò fọ́gà wọn ni. Àwọn ọmọ tán belong yẹn. Èló ní bẹ lọ́wọ́ wọn, àwọn ọmọ tí wọn ò níṣẹ́ lọ́wọ́. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ìjọba ń gbé owó fáwọn ọ̀gá wọn nítorí pé wọ́n ń lò wọ́n. Wọ́n ń lò wọ́n fún silent killer. Ẹ lọ bá apá lágbájá no person ni wọn ò ní mọ̀ pé strong. Ẹ kàn ṣàdédé rí mọ́tò ńlá nídìí wọn. Ẹ̀rí mọ́tò ńlá nídìí wọn, wọ́n mọ̀ jayé ọlọ́ba. So ọmọ tí ò tí belong náà tí yà ń jẹ ládùúgbò tí wọ́n fún fàṣẹ pé wá belong, wá ká initiate ẹ tó ń la gidi pé òun ò ní ṣe láyé o. Ṣùgbọ́n ń jìyà lójoojúmọ́. Ó dẹ̀ ràn people tán ń lo mọ́tò gidi. Ńjọ́ kan máa ronú ẹ̀ pé ọ̀gbẹ́ni yé ń jọyìn àwọn ọ̀rẹ́ mi jàre. Gbogbo àwọn boys tẹ́ rí tí ń gbowó agbèrò káàkiri láti Àjà lọ sí Ṣàngótẹ̀dó, gbogbo mọ́ Òṣòdì, tẹ́ bá notice ẹ rí pé ọmọ Ìgbò wà nù wọn, Haúsá wà nù wọn. Kì í ṣe citizen náà fi ń ṣe, courtesy náà fi ń ṣe. Tí Ìgbò bá belong, tí wọ́n bá fẹ́ gbé tíkẹ́ẹ̀tì lẹ̀ wọ́n ó pè máàrin wọn, ọláyé ìwọ náà wàá mọ̀ bọ̀ ní gáràjì wa, máa lọ gbowó tíkẹ́ẹ̀tì bí báyìí. Nítorí pé tí ó mọ́tò kan bá fẹ́ ya wèrè tó bá túró tìyàn tó bá fẹ́ máa nà wọ́n, àwọn ẹgbẹ́ rẹ̀ máa wá láti inú bí tí wọ́n hide ara wọn sí, wọ́n rẹ́dí àti nẹni yẹn pa. So on no person ni wọ́n, àwọn yìí ò ní wọṣọ yúnífọ́ọ̀mù wèrè wọn tí wọ́n fi ń ṣàgbèrò. Torí kíní ló jẹ́ kí ìwàkiwà yẹn wá gògò káàkiri everywhere. Nítorí pé ó ní backup ìjọba nú. Kò sálágbára náà, ta ló ń já lágbára. MC Olúọmọ bó ṣe tóbi tó yẹn kò tó bẹ́ẹ̀ kó bọ́ta one on one pẹ̀lú ordinary boys àdúgbò. Kò tó bẹ́ẹ̀.
backup ìjọba ni wọ́n ń lò ṣebí torí pé backup ìjọba ò sí lẹ́yìn Sunday Igboho mọ́ ló sọ dẹni yẹ̀yẹ́ tó ń kálukú fi ń sọ pé kò lágbára kò lóògùn oògùn wo náà yókù ní ṣé backup ìjọba ni èèyàn ń lọ lójú títì sójà tẹ̀lé lẹ́yìn ọlọ́pàá tẹ̀lé lẹ́yìn ẹ wá ń sọ pé ó lágbára ni agbára wo ló ní oògùn wo ní ń bẹ lọ́wọ́ wọn ṣùgbọ́n backup ìjọba àti pé àwọn boys tán fẹ́ tẹ̀lé wọn náà mọ̀ pé àwọn ti ní backup kò sí nǹkan kan tó lè sá wọn nítọ́gà wa bá ní ká ṣe ọ̀ràn mọ níṣẹ́ fàyàtì ni olóríkì Olódùmarè tó bá náwó pé ọmọ tó dúró sọ̀kan yẹn ẹ ná bolẹ̀ fún mi tó bá yẹ pé nìkan ló sọ pé kó nà èèyàn tó máa nà á tó 20 káwọn tó wà ládùúgbò yẹn lè rí i pé ọmọ ṣẹ́ lágbájá làwa náà àwa la bá na lágbájá lọ́jọ́ yẹn kán lè mọ bẹ̀rù wọn gbogbo wọn fẹ́ ṣiṣẹ́ fún ó dàbí kí general order ní báràkì pé kí àmì lọ́bò nàyàn bì kan ni gbogbo àmì tó jẹ́ ọmọ kéékèèké ló fẹ́ lọ kán lè bá ní ráǹkì gbogbo wọn náà fẹ́ lọ kán lè ní ráǹkì gbogbo ọmọ àgbèrò tí wọ́n ń gbowó káàkiri tí wọ́n ń na àwọn èèyàn nàkúnà yẹn àwọn tí wọ́n ń nà yẹn kò sí kankan nu wọn tó lè dá wọn mú fúnra wọn náà tí wọn ò bá gang up kan fi nẹni ẹlẹ́ni tí wọn bá gang up kan rí i pé àwọn pọ̀ wọn ò lè dá nǹkan kan ṣe náà lẹ́yìn gang up yẹn tí agbèrò bá tún na onímọ́tò tí ọlọ́pàá bá mú wọn tí wọ́n bá tún dé station wọn á ti onímọ́tò mọ́lé wọn á sí agbèrò yẹn lẹ̀ torí pé kọ́ọ̀ ti wọlé pé kò gbọ́dọ̀ mọ́ deliver lẹ́ni o ọ̀gá ẹ bá a sílẹ̀ o òun ló wà ní duty lẹ́ni o yóò deliver láì gbé mọ́tò fún yàn. má ní lọ́pọ̀lọ́ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lára fún mi mo ti gbòòsà fún ọmọ sọ̀rọ̀ lọ. so kínní yẹn ti wá jẹ́ kí ìwà àbàjẹ́ yẹn gògò láàárọ̀ kùtùkùtù tó onímọ́tò ò tí ì jẹun onímọ́tò ò tí ì jẹun láàárọ̀ tẹ́ ẹ bá dé gáràjì tí chairman bá jókòó ẹ ti máa rí kátàn ọtí bíi 5 níwájú ẹ̀ àwọn ìsọmọgbé rẹ̀ náà tó ráǹdì ẹ̀ tó bá gbé kọ́ọ̀pù ọtí kan sẹ́nu wọn ò hélì ẹ̀ wọ́n pariwo lé lórí ni chairman mi nǹkan wọ́n máa sá lórí sísà yóò gbé igbó sọ́wọ́ ní ọmọ fagbó tọ́lọ́pọ̀ ó fi páàkì mọ́tò wọn tí ó wàá tọrọ owó oúnjẹ lọ́wọ́ wọn yóò gbégbó dání sọ́wọ́ ní sójà ó fi páàkì mọ́tò tí wọ́n wá kí chairman owó oúnjẹ tí a náà ń kọ́ ọmọ ọlọ́mọ tí wọ́n ti tán ti tírẹ́tì ẹ̀ tí ń wá tójú òun náà fi ranko táwọn agbèrò bá na òun kó náà lè náà tó ń padà tó náà lọ kó owó ẹ̀jọ́ tó lọ ra gbó múrí 5 òun ni wọ́n ó bùṣó tí wọ́n ràn lẹ́wọ̀n àwọn bàbá tó yẹ kí wọ́n ó kú sẹ́wọ̀n ìníyàn fi so lórí káàkiri everywhere yìí o ẹ̀dẹ̀ rópọn ọmọ tẹ́ ń rán lẹ́wọ̀n yẹn wọ́n ó dé látẹ̀wọ̀n wọ́n ó stop wọn ò ní stop tó náà ti mú àwọn bàbá yẹn gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀ pé ipò tán bàbá yẹn wà àwọn náà fẹ́ débẹ̀ àwọn náà fẹ́ bá débi tọ́lọ́pọ̀ ti ní ráàyè dẹ́rù bà wọn mọ́ àwọn náà ti fẹ́ bá débi tọ́lọ́pọ̀ ọmọ tẹ̀ láwọn táwọn ó tó gbá létí gan pẹ̀lú bọn ọwọ́ ẹ̀ ń ló fa gbogbo ọmọ tọmọdé ọmọ kọ́ ọmọ kalẹ̀ nígbà tí Ṣẹ́ńkútì àbí kí ló ń jẹ́ tó gbá ọlọ́pàá létí tí wọ́n gbé rántó kì í sọ ọlọ́pàá tí Ṣẹ́ńkútì gbá létí ló jẹ́ káwọn ayé ó gbé bẹ́ẹ̀ yẹn ó ti ṣe olóṣèlú kan yà ni sáwọn alágbára ṣe ń gbọ́ ọlọ́pàá létí ni ó ti ṣe olóṣèlú kan tí wọ́n ti sọ fún páwọn ò fìyà jẹ àwọn máa jẹ́ kó o mọ̀ páwọn jù ẹ lọ àjùlọ lásán náà fìyẹn ṣe láàrin ara wọn àjùlọ òpinnu ìrágàjìrà ajá tó kú jẹdìẹ lọ ẹ̀sìn ẹsẹgbẹ́ ajá wọ́n fi hàn ní pé àjù ẹ lọ àjùlọ náà fi hàn kì í ṣe pé torí ọlọ́pàá tó nà kì í ṣe torí ọlọ́pàá tó nà ọlọ́pàá tó bá tún na aráàlú tí wọ́n bá gbé tí wọ́n gbaṣọ lọ́rùn ẹ̀ kì í ṣaráàlú tó nà ní wọ́n torí ẹ̀ gbaṣọ lọ́rùn ẹ̀ ó ti ṣe ọ̀gá rẹ̀ tẹ́lẹ̀ lọ́fíìsì títí ń kọṣẹ́ sọ̀gá rẹ̀ lẹ́nu bóyá ọ̀gá rẹ̀ ti ní lọ pa àyàn tí ò lọ pa tó ti bá ní lọ́kàn pé wọ ní tí màá fojú ẹ̀ rí ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ń gbọ́rọ̀ sọ́gẹ̀ lẹ́nu ó ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n bá pariwo ẹ̀ lójú ayé pé àwọn gbaṣọ lọ́rùn ẹ̀ irọ́ ni wọ́n pa wọ́n gbé kúrò láti ibẹ̀ lọ sí stéètì míì ni tẹ́ ẹ bá tọpinpin irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀ tún bá stéètì míì tí ń wọṣọ tó tún ń dá àwọn èèyàn láàmú ńbẹ̀ lórílẹ̀‐èdè tá a wà yìí so ọ̀nà dà tí a fi dá orílẹ̀‐èdè yìí padà sí pé àwọn èèyàn wọ̀ padà sí normal kò sí ọ̀nà míì ju pé ó dìgbà tí òfin tó mú olówó òfin tó mú mẹ̀kúnnù bá mú olówó lọ
tán máa ń sọ̀rọ̀ pé gang fight tí wọ́n tó yẹ pé na boys ń ṣe jù àwọn boys bíi 5 6 wọn ò níṣẹ́ wọn ò lábọ̀ wọn gàdà jọ sí gáràjì wọ́n ń retí ọmọ tó fẹ́ kọjá tán fẹ́ dá dúró tí ayé ìgbà tí gáǹgì jọ bẹ̀rẹ̀ ìní rẹ́pìn bẹ̀rẹ̀ náà gbogbo wàkiwà tó bẹ̀rẹ̀ láyé ìgbà tó di pé ọmọ tí ò níṣẹ́ ti ní gúrùpù ìní wàkiwà pọ̀ gbogbo wàkiwà tẹ́lẹ̀ ń ló ní ìtìjú nú gbogbo wàkiwà pátá tó wà tẹ́lẹ̀ ń ló ní ìtìjú nú toró ń kálukú ó máa rántí ọmọ ẹni tó ń ṣe mo ń sọ pé ní ìlú òkè ní Ọ̀yọ́ yẹn tiẹ̀ lámọ̀ gan nígbà tẹ́mi wà nílé àwọn ilé kan wà wọ́n lórúkọ tí wọ́n ti ń jẹ́ ṣùgbọ́n a máa ń pè wọ́n ní agboolé agbẹ́ran àwọn ò mọ̀ tẹ́lẹ̀ pé kì í ṣagboolé agbẹ́ran nílé yẹn ilé yẹn ló kọ gangan ṣùgbọ́n torí pé ìran wọn kan gbé ẹran rí bóyá ní agbẹ́ran nídìílé yẹn bí ẹ̀ẹ̀mejì tí wọ́n gbé wọn lọ ilé ọba sọ táwọn èèyàn bá ti wá fẹ́ sọ̀rọ̀ ní sílé agbẹ́ran ó wà difficult fáwọn agboolé yẹn láti rí nǹkan rẹ̀ ṣe nínú ìlú nítorí pé àwọn èèyàn sọ pé lágbájá lọ bá ó lé ní wọn the same thing ilé kan náà tún wà ọ̀rẹ́ mi kan tiẹ̀ wà ń bẹ̀ tó yẹ pé mi ò tiẹ̀ mọ̀ sọ́ọ̀nì mú wọn olè wù mí a ò pé ẹ̀yin ṣe ń jó lè wù mí ó lè tá ló lè máa wù at the end of the day wọ́n jẹ́ oyè wa pé wọ́n máa ń jalè náà fi sọ wọ́n ní olè wù mí pé agboolé olóyè ni ọ̀rẹ́ mi yẹn gan pẹ̀lú ẹni tó fẹ́ joyè ń sìn náà àṣẹ wa ń sọ kí a wá wádìí lọ wọn ni kì í ṣe pé olè wù mí ló kọ wọn o ilé oyè wù mí ni o àwọn oyè báyìí kan ló kàn báyìí o ṣùgbọ́n látara ìtàn yẹn ó ti blackmail wọn láti ìran bíi 5 sẹ́yìn ṣùgbọ́n àwọn ayé ò wádìí yẹn mọ́ tẹ́lẹ̀ wọn á ní ìwà la fi ń fọ́mọ àdúgbò ńsìn owó la fi ń fọ́mọ àdúgbò kìí ṣe ìwà ṣùgbọ́n tẹ́lẹ̀ ọmọ lágbájá ló fẹ́ẹ́ mo fọwọ́ sí mo fẹsẹ̀ sí ni ìwà wọn dà ìran wọn dà ṣùgbọ́n ńsìn ọmọ honorable ló fẹ́ẹ́ lèmi gan fọwọ́ sí o ọmọ ọba ló fẹ́ẹ́ àmì gan fẹ́ẹ́ dànù ọba kọ́ ọmọ jagabọ́ ọmọ pọtọ́ lẹ́nu tó bá nawọ́ sẹ́nìkan pé ń lówó òun ìyá rẹ̀ gan fẹ́ tẹ̀lé lọ pé kájọ máa fẹ́ papọ̀ nítorí pé owó là ń fẹ́ ń sìn àfẹ́ ìwà mọ́ torí ẹ̀ everybody fẹ́ wá owó yẹn lọ́nà ọ̀nàkọnà àtọ̀nà agídí àti kó pààyàn àti kó jalè àti kó parọ́ gbogbo ọ̀nà sẹ́ẹ̀ láti lówó yẹn ni gbogbo ayé ń wá kí ńlọ́bàlú ìjẹ́ torí àwọn tó lówó wọ́n hàn pírẹ́sì ẹni tí ò ní wá ń ronú bò ló ń ṣe fẹ́ rìn ìgbà yẹn lòwe tán bàbá wa sọ ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe wọ́n ní àìlówó lọ́wọ́ alágbára kò jẹ́ ká lè bú ọ̀lẹ ń lo mọ́tò alágbára tí ń ṣiṣẹ́ ń fẹsẹ̀ rìn só lè lanu ẹ̀ kó bú ọ̀lẹ pé ọ̀lẹ ní ẹ jàre ọ̀lẹ gan ni ó tún ní ẹ fọ́ létí ṣé mo ránṣẹ́ ni a tún máa sọ fún pé ìṣẹ́ ló máa mú wọ kú kìnnìkan torí àìlówó alágbára ni kò lè bú ọ̀lẹ tó bá jẹ́ pé alágbára ń ṣiṣẹ́ ó ń rere iṣẹ́ tí ń ṣe ni ọ̀lẹ náà tẹpá mọ́ tiẹ̀ ṣùgbọ́n láyé ìsìn ọ̀lẹ ní ń gbádùn wọ́n tọ́sẹ̀ ẹlẹ́ láàárọ̀ kùtùkùtù ni agbèrò láyé ìgbà kan àwọn bàbá tí wọ́n bá ti ṣiṣẹ́ mọ́tò tí wọ́n ti darúgbó tí wọn ò lè wa mọ́tò mọ́ ni wọ́n ń pè ní agbèrò wọ́n máa jókòó sí gáràjì tí mọ́tò bá ti lóòdù wọ́n lọ gba chéǹjì owó èrò ẹyọ kan lọ́wọ́ mọ́tò tó bá lóòdù owó yẹn ni wọ́n gádà papọ̀ lálẹ́ tán bàbá arúgbó yẹn náà ó fi rówó mú lọlé láti jẹun ọmọ tí dẹ̀ ń bá wọn gbà wọn ó fò náà lówó kó ná orí nǹkan fún ìyàwó rẹ̀ ńlé ní tí wọ́n ń pè lágbèrò nu ṣùgbọ́n láyé ìsìn gbogbo ọmọ tí ń ṣàgbèrò èmi kò lè dá sí àárín mọ́tò yìí èmi ò mọ ibi tí wọ́n ti ń stáàtì mọ́tò nu gbogbo ọmọ yẹn ń dẹ̀ na dírẹ́fà tí ń ṣiṣẹ́ so kò ń ṣe pé agbèrò pé ẹni ó ṣiṣẹ́ mọ́tò tó rìtáyà àbẹ́ni ó ṣiṣẹ́ mọ́tò tí ò ṣiṣẹ́ lénìí ní ẹni torí ẹ̀ gbowó fún àwọn tí ò mọ̀ ń pa mọ́tò rárá ni wọ́n kódà síta sáti belong know how to kill mọ̀ ń pa bó ṣe lè pààyàn mọ̀ bó ṣe lè nàyàn láìṣẹ̀ and because ẹlòmíín wà emotion tó yẹ pé téèyàn ò bá ṣẹ̀tẹ̀ bá ní kó nà tó bá kọ́ dọ́dọ̀ ń tọ̀ ń gan ọwọ́ rẹ̀ àárọ̀ sókè pé kí n máa sọ pé ó ṣe fún mi tí mo fi ń nà ṣùgbọ́n àwọn kan wà èèyàn ṣẹ̀ wọ́n kó ṣẹ̀ wọ́n lè pa tí ò ní ro wọ́n lọ́wọ́ ìwọ tó bá ti lè hu gbogbo orúwà bẹ́ẹ̀ yẹn ò ti lè lówó lọ́ndà àwọn ìjọba tá a ní ń sìn that is the problem tá a ní ẹnìkan sọ̀rọ̀ pé Ọ̀sílárì ń lọ sọ Sunday dẹni yẹ̀yẹ́ ó dàbọ̀ kan lọ́mọ ló sọ bẹ́ẹ̀ pé wọ́n gbàgbára fún Ọ̀sílárì nítorí pé
Sunday ò gba offer tí wọ́n fún un nígbà yẹn àti bàbá rẹ̀ mo lè kóòtù ọ̀kan lọ́mọ wrong lórí ẹ̀ ṣégbà tí wọ́n sọ pé wọ́n gbàgbà lọ́wọ́ ọ̀kan lọ́mọ ibo ni Ọ̀sílárì wà nígbà tí election bọ̀ mo lọ́rẹ̀ẹ́ kan mo fọ́kọ bù láṣìírí torí òun náà lè mọ gbé tó báyìí sìn Èkó yìí ló wà ní tiẹ̀ CMS ó ń ta igbó ó máa ń gbé igbó lọ láti ibẹ̀ yẹn lọ sọ́yọ̀ àwọn SARS mú lọ́nà Ìbàdàn sọ́yọ̀ wọ́n dá mọ́tò tó wà nínú ẹ̀dùn òní kan náà rọra náwó sínú mọ́tò yẹn tán dẹ̀ mú wọ́n mú páàsì ẹ̀ lẹ̀ ni wọ́n fi mọ̀ pé òní wọ́n dẹ̀ mú wọ́n gbàgbó báàgì gan lọ́wọ́ ẹ̀ so wọ́n jù sẹ́wọ̀n ó wá ń yàgàn kú Ìbàdàn Ọ̀sílárì wọ́n mú nílé epo ń táìmù yẹn pẹ̀lú ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ pé ó ń pààyàn kò pààyàn ó ṣe gbé ó ṣàwo wọ́n chájì tiẹ̀ náà òun náà wá ń yàgàn kú Ìbàdàn inú ẹ̀wọ̀n ló wà election ń bọ̀ padà ni wọ́n sí Ọ̀sílárì lẹ́nà so ń gbà tẹ́ election ń bọ̀ kí wọ́n sí Ọ̀sílárì lẹ̀ ó ṣiṣẹ́ fún gọ́vnọ̀ rìtọ́ọ̀nù iṣẹ́ tó ṣe fún sóbà Sanko ni àbóbá ju àjùbà àbóbá kó ebè case court wo ni wọ́n gbé lọ ni wọ́n gbé Ọ̀sílárì lọ tí wọ́n fi sọ pé ó ti wà láti free kúrò nínú ẹ̀wọ̀n tí wọ́n fi fagbára mú kúrò nínú ẹ̀wọ̀n yẹn ok wọ́n mú kúrò nínú ẹ̀wọ̀n yẹn kì í ṣe gbogbo ohun tí gómìnà tó mú kúrò nínú ẹ̀wọ̀n yẹn bá ní kó ṣe ní ọmọ ṣe ni ok pàtàkì mú kúrò nínú ẹ̀wọ̀n yẹn tí ń ṣe gbogbo ẹ̀ ọ̀rẹ́ mi yẹn náà wọ́n jọ mú wọn pọ̀ ni wọ́n jọ mú wọn kúrò ń bẹ̀ pọ̀ tó rán rí pò náà stubborn wọ́n jọ ṣiṣẹ́ wọ́n jọ ṣe gbogbo ẹ̀ instead kan fóònù ní ọ̀fà ní Ọ̀yọ́ gan Èkó ìní ti fóònù náà ní ọ̀fà lẹ́ẹ̀fìmọ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni APC ló sáwà lẹ́kọ̀ọ́ PDP ló wà lọ́yọ̀ wọ́n dẹ̀ fóònù náà ní ọ̀fà lẹ́kọ̀ọ́ yìí ó dẹni tí ò ṣiṣẹ́ mọ́ wọ́n tó fún un níbi bọ́ìsì 4 tí wọ́n ń gbé báàgì tẹ̀lé lẹ́yìn ok wọ́n náà fẹ́ fọ Ọ̀yọ́ mọ́ káwọn agbèrò mọ́ bá máa dààmú wọn mọ́ nígbà àwọn tí wọn ò rí iná rí Ọ̀yọ́ dáadáa tí wọn ò rí iná rí Ìbàdàn dáadáa tí wọ́n ń sọ̀rọ̀ pé nígbà tí gómìnà ti fọ̀ wọ́n mọ́ agbèrò ò di stop mọ́ tẹ́ ẹ bá wo dáadáa ibi tí wọ́n ti ń wọ mọ́tò 100 náà tẹ́lẹ̀ ó di 200 nígbà tí wọ́n ṣe park manager àwọn tí wọ́n kọ́ gáràjì tí wọ́n kọ́ káàkiri wọ́n kó àwọn mọ́tò síta wọ́n á gba àwọn mọ́tò wọ́n á kàn lò wọ́n ni o ní tí wọ́n kàn lè fún yín gẹ́gẹ́ bí bónus tí wọ́n bá fi mọ́tò yín lé mọ́tò mú ìní pé tẹ́ ẹ bá ti dé wọ́n lè lo mọ́tò èèyàn kan látàárọ̀ di ọ̀sán tó bá dé no turn ni ó lòdù straight compensation tẹ́ fẹ́ fún un kì í ṣe pé wọ́n fẹ́ fún un lówó wọ́n mọ lé àwọn mọ́tò tí wọ́n fẹ́ gbé sọ́ọ́lẹ̀ wọ́n á mọ confuse àwọn èèyàn lù pé torí kí gbọ́mọgbọ́mọ kọ́ mọ̀ bá gbé wọn lọ káwọn agbanipa mọ̀ bá jí wọn gbé ni làwọn òfin fẹ́ kí mọ́tò sọ́ọ́lẹ̀ kó wà mọ́tò sọ́ọ́lẹ̀ tó ń sọ́ọ́lẹ̀ gangan ó pọ̀ dáadáa tí kì í ṣagbanipa àwọn mọ́tò agbanipa gangan kò sí èyí tí fúnra wọn tí wọ́n wà ní gáràjì tí wọ́n jọ gà wọ́n mọ̀ ń pa ẹ̀ mọ́tò gáràjì ń jiyàn gbé lọ ṣùgbọ́n torí pé kí owó tí wọ́n ń gbà yẹn lè pọ̀ dáadáa gbogbo mọ́tò tó ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ gbogbo wọn náà ti mọ̀ ń sìn ni wọ́n sọ iye tí mọ́tò ó gbèrò iye tí mọ́tò dẹ̀ máa gbèrò yẹn kìí ṣe iye tó máa fẹ́ fọ́ aráàlú kìí ṣe iye tó máa fẹ́ fọ́ onímọ́tò yẹn á gbé ní high price ṣùgbọ́n iye táwọn máa gbà nínú ẹ̀ owó tó máa kàn tó máa wá kéré sí pé kó gbé ní low price tí ń gbé tẹ́lẹ̀ gan lọ àwọn náà ni lion ṣe ayé tó mọ́tò gbèrò rẹ̀ òun mọ́tò tó ní ó dẹ̀ ní ọ̀rọ̀ tó fẹ́ sọ àwọn èrò wọ́n lè rìn láti ọjọ́ tán bá ń lọ sọ́nà Ògbómọ̀ṣọ́ nǹkan wọ́n lè rìn bíi mẹ́ẹ̀lì 5 kán tó lè sọ pé àwọn lórí ọ̀fẹ́ àti wọ mọ́tò tó ń bọ̀ látèkó tó fẹ́ gbé wọn torí àwọn mọ́tò agbèrò tí wọ́n ń lò tí wọ́n bá wọn na àwọn èèyàn yẹn wọ́n máa tò everywhere káàkiri ni wọ́n mọ àwọn ìjọba wa mọ àwọn boys train sí criminal way ju kán train wọn sí nǹkan gidi lọ àwọn yẹn máa dè débi pé ẹ rò pé iṣẹ́ gidi náà ń ṣe náà boys tán rìpọ̀ apá rìpọ̀ ẹsẹ̀ àwọn ni wọ́n mọ bá wọn lé àwọn èèyàn mú tí wọ́n mọ lé wọn mú káàkiri tí wọ́n mọ bá wọn na àwọn èèyàn míì wọ́n gbé mọ́tò ẹlòmíì lọ gáràjì wọ́n páàkì ẹlẹ̀ wọ́n jó táyà mọ́tò sójú ọ̀nà ẹlòmíì kan lọ gókọ̀ọ̀mù ẹyọ kan kọ́ wá fún mi lówó oúnjẹ ni o wọ́n dè mọ́lẹ̀ ibẹ̀ mọ́tò ó bàjẹ́ sí àwọn ọ̀gá wọn dẹ̀ ń jayé ọlọ́ba láì ṣiṣẹ́ kankan láì ṣàbọ̀ full AC lọ́fíìsì wọn mọ́tò wọn tí wọ́n ń gbé kí full AC with escort láì sí níjọba orílẹ̀-èdè yìí mo ti ríbi tí sójà àwọn ọlọ́pàá gidi tán wà well trained tí wọ́n ti ń ṣe security fún agbèrò lásán
tí wọ́n ti ń ṣe security fún ọmọ ìta tí wọ́n ti ń ṣe security fún àwọn tówó wọn ò mọ́ tí wọ́n pọ̀ lóríṣiríṣi nínú ìlú sáti lówó kó o dẹ̀ try láti ná síbi àwọn wrong person. Ní etí ọ̀sà torí tí bá ń sọ̀rọ̀ mo ń fẹ́ ṣe kínní kọ́lọ́run fọ̀run kẹ́ ẹlẹ́sìn ọmọ bàbá ọ̀dọ̀fin ẹlẹ́sìn tá máa ń kì tí sàkẹ́ ẹlẹ́sìn bá lọ ẹrù sọ́rùn owó ni gbogbo station lẹ́lẹ́sìn máa ń wọ̀ lọ bóyá every week or every 2 days a máa gbówó fáwọn DPO wọn. Iṣẹ́ wo lẹ́lẹ́sìn ń ṣe? Òótọ́ aná nílé ajíran nǹkan ń gbowó lẹ̀ fine. Ẹlẹ́sìn ó gbé ògùn sí ọmọ ọlọ́mọ lọ́rùn ó yìnbọn pa sótorí ẹ̀ lọ sẹ́wọ̀n ni. Àwọn atrocity oríṣiríṣi bẹ́ẹ̀ tó commit ṣùgbọ́n gbà tọ́lọ́run sọ pé ó ń dé Ọlọ́run béèrè ẹ̀mí tiẹ̀ náà so mi lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ nítorí Ọlọ́run ti gbẹ̀mí ẹ̀ tó wáyé pé èèyàn tó sì wà láyé mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹni màá sọ jù báyìí lọ gan lórí ẹ̀. So àwọn èèyàn wá dẹ̀ sì wà bẹ́ẹ̀ tí wọ́n ń sáré tẹ̀lé àwọn èèyàn káàkiri iṣẹ́ wo ló wà legit tí bàbá Aládò ní Mushin tí wọ́n ń ṣe tí wọ́n fi popular láàrin gbogbo àwọn akérògùn tó wà lÉkòó ṣé bàbá Aládò nìkan lakérògùn gbogbo Èkó ni? Tí wọ́n bá sọ at least yàtọ̀ sí ọlọ́tọ̀ side àbí abúlé Ẹ̀gbá nǹkan oríṣiríṣi ibi tó bá sá wà gbogbo ibi tó bá wà ní ọ̀la akérògùn tiẹ̀ ṣé bàbá Aládò nìkan lakérògùn gbogbo Èkó ni? Ṣé bá akérògùn àdúgbò wọn ni? Ṣùgbọ́n kò sí ibi tẹ́ ti lè ní bẹ́ẹ̀sì táwọn ẹrú ikú tó bá lágbára bá wà lÉkòó ẹ lè dákọ̀ bàbá Aládò kí wọ́n mọ̀ jẹsẹ̀ mọ́lẹ̀. Ṣé torí pé wọ́n ṣe gọ́vnọ̀ rí ni? Ṣé torí pé wọ́n ṣe president rí ni? Téèyàn ẹ bá wádìí tẹ́ tanná torí nǹkan mo fẹ́ tanná wòdì wọn léni tẹ́ bá tanná wòdì wọn ẹ rí i pé ó tó bẹ́ẹ̀ kan jẹ́ akérògùn. Àwọn life tá a bára wa nìyẹn látàrí àwọn olórí tá a yàn àti ibi tá a bára wa dé. Ìwọ tó o bá dẹ̀ ti lè wicked o ò lè dé ipò kankan lórílẹ̀‐èdè Nàìjíríà for today o. Ìwọ tó o bá ti lè jẹ́ ọ̀dájú kọ́mọ èèyàn máa sunkún báyìí kó máa ṣẹ̀jẹ̀ pé ebi ń pa òun kọ́ ọ̀dẹ̀ máa fájá lóúnjẹ lójú rẹ̀ tó o bá ti lè wúrú ìwà yẹn lórílẹ̀‐èdè yìí o ò lè dé ipò kankan o. So ṣé orílẹ̀‐èdè yẹn wá lè dáa ni? Nígbà tí ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ ọmọ primary school tó secondary school tí ò tíì máa ṣiṣẹ́ tí dírẹ́fà fẹ́ gbé kó lọ kí àwọn ọ̀rẹ́ tí bàbá rẹ̀ ń fún ní 500,000 pé ó fẹ́ jáde lọ kí àwọn ọ̀rẹ́ tí dírẹ́fà tó gbé jáde yẹn ń gba 50,000 ní sálárì owó oṣù kan sí lórílẹ̀‐èdè yẹn. Ṣérú ọmọ dírẹ́fà yẹn gbọ́dọ̀ sọ pé òun fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ tiẹ̀ kó rí 100 naira mú fún pé kó mu dání ni? Ṣé bí wọ́n ṣe bí ẹrú kọ́ ni wọ́n bí ọmọ ni? Ṣẹ́rú ò ní bàbá ni? Ṣé bọ́nà ló jìn? Àràsì àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kì í ṣẹrú. Àwọn olórí ọ̀dájú tá a ní ló sọ gbogbo ọmọ Nàìjíríà dẹrú. Ó ti wá di pé ọmọ Nàìjíríà tó bá jí láàárọ̀ àìmọye ibòmíì tí ń bá lọ tó yẹ pé màá bẹ́ lómi ní orí post tó dá onílé iṣẹ́ wọn tí wọ́n ń ṣiṣẹ́ ó lè jẹ́ private kíní kan ó lè jẹ́ government work ṣùgbọ́n tí ààrẹ ọ̀rọ̀ bá yọ tí wọ́n bá ń sọ̀rọ̀ bóyá léèyàn outside country tán bá sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ tán tó bá fẹ́ fún mi lábọ̀ wọn á ní wàláì by all means tán náà bá mọ̀ rí ẹni owó tán dẹ̀rọ náà àbáyọ àwọn á fìlú ilẹ̀ o. Ẹ lè rí èèyàn kan tó máa jí kẹ́ tó rí inú èèyàn mẹ́wàá kẹ́ tó rí èèyàn kan tó máa sọ pé ibi tá a máa wà tájọ mọ yí mọ náà ni o èèyàn 9 ni ó sọ fún yín pé òun fẹ́ fìlú lẹ̀. Ṣé tó bá jẹ́ pé bí àwọn olórí ibi táwọn èèyàn wá ń sáré tán ń sá lọ yẹn báwọn ṣe ń ṣe iná tiwa yìí ń ṣe ni sáwọn èèyàn sá kó ń lù ni? Àwọn kó owó wọn á kó owó tiwa ń bí ibi tá a ti ní òsí owó wọn á kó sá kúrò lórílẹ̀‐èdè wọn á lọ máa ra lé sórílẹ̀‐èdè ibòmíì. Landlord ó dàbí landlord tó nílé jù ní Èkó àná ni bàbá wa Jagaba. Bàbá gbogbo mẹ̀kúnnù ló yẹ kí wọ́n jẹ́ o. Àwọn ọmọ bí wọ́n ṣe sọ pé wọ́n fọ Òṣòdì mọ́tò ẹ lè dóṣòdì bẹ́ẹ̀ bàbá yẹn nu támínà ẹ bá níbì kan ẹ bá ń horo ibì kan ẹ lè dóṣòdì kẹsì mọ́ rí yàn tó 20 àbí 40 tí sì ń sọ under bridge.
bàbá mẹ̀kúnnù nu o tán bá láwọn ọlọ́pàá rédi under bridge wọ́n káwọn èèyàn àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ kìnnì kan àwọn ọmọ tí ó gbà fún wọn nígbà tí wọ́n ń campaign ni wọ́n ń kó wọn ò dẹ̀ ní kó wọn kí wọ́n sọ pé wọ́n lọ tún wọn ṣe wọ́n fún wọn lé àbí wọ́n fún wọn ń ṣẹ́ ìwọ tó o bá lè já tíkẹ́ẹ̀tì mọ́tò wọ́n lè fún ẹ o tó o dẹ̀ gbà fún wọn tó gbà fún wọn pé àwọn lọ̀gẹ́ ẹ àwọn ni ayé ẹ àwọn lọ́rùn ẹ wọ́n lè fún ẹ tíkẹ́ẹ̀tì kó ọmọ ẹja ìwọ tó o bá ti lè ṣe yẹn tó o dẹ̀ gbà fún wọn ẹ̀wọ̀n ní lọ ṣerú ọmọ bẹ́ẹ̀ máa dé látẹ̀wọ̀n kò ní di criminal ńlá ni ẹ̀yin dẹ̀ ni láńlọ́ọ̀dù tó nílé jù lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà ni gbogbo àwọn ọmọ di ọmọ gànfẹ́ kalẹ̀ sékòó tí wọn ò rí lẹ́sùn yìí àìmọye estate tí wọ́n ti kọ́ káàkiri inú igbó tán ti kọ́ tígbó tí ń kún bonú fẹ́ǹsì estate yẹn tí wọn ò tí ì rẹ́ni rà o wọ́n ti kọ́ ọ́lẹ̀ fún bọ́yọ́ ogún ọdún sẹ́yìn pé wọ́n ó tà wọn ò tí ì rẹ́ni rà wọ́n kàn ń gbalẹ̀ wọ́n ń kọ́lé lọ ni o. náà lé tó jẹ́ pé ó ṣeé ṣe tí wọ́n bá gbé fáwọn èèyàn gan pé ẹ kàn máa gbé bẹ̀ ẹ máa yọ iye báyìí nínú owó oṣù yín ẹ máa fi sanwó yẹn lọ kí 20 years ó tó pé ẹlòmíì ò ti sanwó yẹn tán owó yẹn ó padà jẹ́ tiwọn náà o ṣùgbọ́n kàn tiẹ̀ gbélẹ̀ fún mẹ̀kúnnù kan máa rí bẹ́ẹ̀ gbé ná kán wá ní wọ́n máa sanwó díẹ̀díẹ̀ àbí gbogbo èèyàn tí wọ́n bá fún lé yẹn tí ó bá níṣẹ́ lọ́wọ́ kí wọ́n fún iṣẹ́ tí ó fi máa rówó yẹn san díẹ̀díẹ̀ kàkà bẹ́ẹ̀ tí wọ́n bá kọ́ tán àdúgbò tí wọ́n bá rí pé nǹkan ti jìyà nú igbó tó ti ń dìfẹ́lọ́pù bọ̀ díẹ̀díẹ̀ tí wọ́n wò pé kíní wọ́n ó tún gbé ìwé kan wá wọn ò ní wọ́n owó gbogbo ẹ̀ government belong to government kẹ́ ẹ tó mọ̀ wọ́n tà fẹ́ state mi wọ́n kọ ọ̀kọ́jà náà wọ́n ó tún kọ́ wọn ò ní mú estate wọ́n mọ̀ sí lọ ọ̀rọ̀ epo wa kó tó di rádaràda tó dà ṣe bígbà tó di pé àwọn gọ́vnọ̀ tán bọ́ọ̀lẹ̀ àwọn gbà àwọn àwo ó di pọ́n náà nílé epo káàkiri many private filling station kò sẹ̀yìn àwọn gọ́vnọ̀ tí ń bẹ ń bí àtàwọn tó ti bọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀ inú kan forúkọ wọn rà inú kan forúkọ ọmọ wọn rà inú kan ṣe kan so ariwo owó lọmọ láràlú fẹ́ pa tó fẹ́ wọ̀ wọ́n létí nígbà tó yẹ pé owó tó fẹ́ wọ àkáǹtì wọn náà wà áfítà iye owó táwọn fẹ́ rí lákáǹtì wọn yẹn náà wà áfítà kò sí tó kàn wọ́n pẹ̀lú ariwo táwọn aráàlú ń pa kódà tó bá yẹ pé ìjọba àwọn èèyàn gidi ní ń bọ́ síjọba wa ni téèyàn bá ń lọ lójú ọ̀nà tó bá road up tó bá mú kóun máa fò lókè kó road up tó bá mú sálẹ̀ ó yẹ kó ronú pé kí la lè ṣe o alternative pro ló la lè bẹ̀rẹ̀ pé kán máa ṣe káwọn èèyàn máa jìyà báyìí mọ́ o àwọn máa wo àwọn èèyàn wọn ó bu ẹ̀rín ni pé àwọn èèyàn yìí ẹ̀rọ bá ṣe ń pariwo ó máa dàbí fíìmù sí wọn ni tán bá bá yín nílé epo tẹ́nibọ̀dì ń nara wọn tán ń nara wọn wọn ó wò yín ni pé kówó tèmi sá ti pé ó lẹ́nìkan ó wà nínú petroleum department tó wà ní Ìkòyí kọ́sítọ́mà mi ni wọ́n máa fi táǹkà wá já epo fún wọ́n máa fi táǹkà jẹ epo fún tí ò bá sí epo tí n bá sọ fún security wọn nígbà míì pé bó tiẹ̀ jẹ́ epo 4 litre ẹfẹ́ mi náà kí n tiẹ̀ fi lo jẹnẹrétọ̀ tèmi náà lélẹ̀ ni ọ̀gá ò gbọ́dọ̀ mọ́ o nǹkan máa wò pé gbà mí màá dúró bẹ́ẹ̀ ó lè pè máa ní fóònù mi ò kò síná lórí ẹ̀ mi ì rí iná epo cháàjì fóònù mi kò síná kò ní ẹ̀fà sọ pé agbẹ́kẹ̀jì kó gbé pọ́ńbẹ̀ yẹn. ibi tí mo ti fẹ́ sọ̀rọ̀ ń pọ̀rọ̀ àwọn Yorùbá wa nìyẹn o mo ní kọ́sítọ́mà mi again ní Chevron young boy ni mo wá fi irú nǹkan yẹn dán wò recently bóyá bíi last 2 weeks mo ti ṣiṣẹ́ mi tán mo ti béèrè iye tí mo fẹ́ gbà ó ti fún mi lówó mi mo wá fẹ́ máa lọ mo ní ọ̀gá mo dẹ̀ nídìí epo mi ìlépo tí mo fẹ́ fi lo ó ní pé kọ́ bọ̀bá yẹn lọ gbé kẹ́ẹ̀kì kó ro epo sínú ẹ̀ fún mi kó kùn kí n máa gbé lọlé ní pé mo fẹ́ rà ni because kò sépo níbi tí mo rò pé màá ti rí torí màá ṣe tò síbẹ̀ ni mi ìdẹ̀ gbé kẹ́ẹ̀kì dání pé ṣé security yẹn ni kí n fún lówó àbí ó ní òun ṣe máa kẹ́ẹ̀gì eléyìí gan tó ń fẹ́ gbé fún mi kéré nípa pé mo àárí mi ni ìmí yẹn lu wọn ò bá ní kí n gbé láfítà àgbà yẹn mo lọ bí ó tún rán mi létí pé epo méjì òní tí mi gbà tán ṣé màá gbà lénìí lẹ́ni tí ò sí ní póòstì àti kó owó wa jẹ nìyẹn o ẹni àkọ́kọ́ tí mo dẹ̀ ń sọ yà àgbàlagbà ni ọmọ Ìbàdàn ni o Èkó yìí ló wà for now mo fi àpọ́nlé sórúkọ wọn bọ̀ tọ́lọ́ ń bá ní wọ́n gbọ́ prógámù yìí tí wọ́n bá pè mí lórí fóònù tí bá fẹ́ sọ̀rọ̀ ńgbà mí wà á dákọ̀ wọn gangan ọ̀gá ni wọ́n ní petroleum department ní ta bá ń lọ sí bọ̀ ní camp yẹn o ní ọ́fíìsì tó wà ń bẹ̀ tó yẹ pé kò sí owó epo yìí ẹ̀yin ànájọ ń kó o jẹ every time ní travel out pẹ̀lú new jeep oríṣi wọ́n lè gbé méjì wọ́n lè gbé mẹ́ta wọ́n lè gbé mẹ́rin dé every time ní a ti ń ṣe nù
ṣùgbọ́n ẹ lè rómi àánú lójú wọn pé kí wọ́n wò sùnsùn kí wọ́n fún yín ní nǹkan direct tí wọn ò bá ti fẹ́ lò yín kẹ́mi fẹ́ bọ́ kò sí ní tó jọ tẹ́ ẹ bá tún ṣiṣẹ́ gan tíṣẹ́ wọn ń fún yín wàhálà kéèyàn ò ní pítì kódà mọ́ ń sọ́pọ̀ mẹ̀kúnnù mọ́ pítì ara wọn pé iṣẹ́ yìí ó fún ẹ ní wàhálà o kí ló ṣẹlẹ̀ kí lẹ tún fẹ́ ṣe sí báyìí àbó ní nǹkan kan tó ti rà ni àwọn ò ní sọ yẹn o nǹkan máa jẹ́ kó yẹ ni pé I pay you now I pay you iṣẹ́ tó rò pé ó máa lo ọjọ́ méjì láti ṣe tó bá ń di pò ń lo ọjọ́ mẹ́wàá tó ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń change party ṣe gbogbo ẹ̀ kán tiẹ̀ wò pé ẹni náà ó náà ló ti ń ṣiṣẹ́ tó ń wà òkè àgbà tó bá ṣiṣẹ́ wọn tán tó bá ṣe tán yẹn àwọn ọmọ pé ó máa rí ṣe o kán wá tiẹ̀ compensate kò sí ní tó jọ ọmọ wò bá àti jẹ gbèsè nítorí iṣẹ́ wọn kò kàn wọ́n ṣùgbọ́n gbogbo wọn náà Ọlọ́run mọ bó ṣe ń ṣe ilé ayé ó níbi títí ń gbàdánwò bá wọn tí ó bá gbàdánwò ọmọ bá yóò gbàdánwò ìyàwó bá ètò bá jóbìn ètí ò bá gbàdánwò ọmọ bá yóò gbàdánwò ọkọ bá ṣùgbọ́n wọn fojú bẹ́ẹ̀ wòran kán torí ẹ̀ ronú kán ṣàánú mẹ̀kúnnù wọn nítorí ẹ̀ ronú bẹ́ẹ̀ o. ntẹ́mi kàn ní láti tún sọ again fáwọn èèyàn wa lórí èrò táwọn rí lára àwọn alágbára àbáwọn olówó wa ni pé ká má torí pé olówó ó so gbogbo tán ìyá ní ọjọ́ ọmọ tálákà torí òwe Nàìjíríà nù olówó so gbogbo tán ni ká má torí òwe yẹn ká lọ ṣẹ̀ṣẹ̀ gbé ẹjá wa gan ó jí fúnra wa ká ronú pé ṣé mo wáyé wá ṣe nǹkan ni àbí mo sì wọ́n wáyé ṣùgbọ́n mi bí ẹnìkan èmi sì máa fọ́ sọ̀yà o èmi wáyé wá ṣe nǹkan kan ni mi ì sìn èèyàn wálé ayé kò sírú owó tó o lè ní kò sírú ọlá tó o lè ní tí n bá pọ́n ẹ lé o jẹ́ ẹni ọ̀wọ̀ lójú mi ni mo fi pọ́n ẹ lé kì í ṣe torí owó ẹ tí n bá yẹ ẹ sí o jẹ́ ẹni àyẹ́sí lọ́wọ́ mi ni mo fi yẹ ẹ sí kì í ṣe torí ọlá ẹ tó o bá jẹ́ ẹni àbùkù kì í ṣe torí àìní owó ẹ ni mo fi kàn ẹ́ lábùkù o hùwà àbùkù sọ́dọ̀ mi ni mi ì dẹ̀ nítorí pé o ní owó kọ́ ọ rán mi ń ṣe dé tòrutòru kí n dẹ̀ bẹ́ẹ̀ ṣe mi ì nítorí pé o ní ọlá kó o rán mi tòrutòru kí n dẹ̀ bẹ́ẹ̀ ṣe kò pọ́síbù èmi náà ó jókòó máa ronú mi padà pé ṣé bẹ́ẹ̀ èèyàn lòun náà bíbí tí wọ́n bí ni wọ́n bí èmi náà ṣé wọ́n forí tèmi run mú ni tó bá ní kí n pààyàn ni tó bá jẹ́ni tó ní kí n lọ pa ẹ̀ ní òjò olùrànlọ́wọ́ tèmi lọ́la ńkọ́ dáàmì sí n bá ti pa èmi gangan ò lè rólùrànlọ́wọ́ mọ́ inú iṣẹ́ yẹn lolúwa rẹ̀ ó kù sínú torí ẹni tó yẹ kó jẹ́ ni ẹ̀pù tèèyàn lọ́jọ́ ọ̀la látàrí iṣẹ́ ọmọrogùn tí wọ́n ń rán yàn tí ọmọ ọkọ̀ ti fi ń torí bomi gbóná ìwọ ti fi àtàrí iṣẹ́ yẹn pa olóore tiẹ̀ lọ́jọ́ ọ̀la ń tọ́ sọ ọmọ ẹlòmíì dolòṣì tí ó fi kú pátánù torí gbogbo olóore tó yẹ kó ṣe láàánú ńlá àwọn ọ̀gá tí wọ́n ránṣẹ́ kí ti ràn náà ti ràn kọ́ lọ bá wọn pa àti pàdé aláàánú rẹ̀ ọba nira so ìmọ̀ràn mi sáwọn èèyàn wa ni pé kán má torí owó gbàgbé ọmọ ẹni tí wọ́n ṣe àwọn tí wọ́n bá dẹ̀ fáìn ara wọn náà pé tí wọ́n bá sọ pé rántí ọmọ ẹni tó ṣe ọmọ agbá nípa kò gbọ́dọ̀ sọ pé ó rántí ọmọ ẹni tó ń ṣe tó bá rántí ọmọ ẹni tó ṣe ó náà mọ̀ gbà yàn pa ni torí yóò fẹ́ fìwà jọ bàbá rẹ̀ ọmọ èèyàn pàtàkì ọmọ ẹni tó ń ronú jinlẹ̀ ọmọ ẹni tí ọ̀lẹ́rù náà lè máa parú òwe yẹn fún tí ọmọ dùn mọ́ àwọn èèyàn ti pọ̀ lóde ìsìn tó yẹ pé wọn ò gbọ́dọ̀ parú òwe yẹn gan fún wọn because àtọ̀ oró la fi bẹ́ sin àtọ̀ tí bàbá wọn fi bí wọn gangan iṣẹ́ oró ló fi ṣe iṣẹ́ ẹbú ní í ṣe tẹ́ bí ọmọ ọ̀hún so tó bá fẹ́ rántí ọmọ ẹni tó ń ṣe ìwà bú tí bàbá rẹ̀ fi ilẹ̀ lónú tó ra wọlé náà àbí sẹ́ni tó ń sáyé assassin tó fi bí gbogbo ọmọ inú ẹ̀ tán ṣé èèyàn lè àlfáìsì ọmọ yẹn pé kó rántí ọmọ ẹni tí í ṣe tó bá fẹ́ mọ hùwà burúkú ṣebí iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe ló fẹ́ mọ̀ ṣe adigunjalè lẹ́ máa sọ pé àlfáìsì ẹ̀ pé rántí ọmọ ẹni tó ṣe òwe rántí ọmọ ẹni tó ṣe ti kúrò nílẹ̀ Yorùbá díẹ̀ náà lọ́kàn ṣẹ́kù àwọn tó lè rántí ọmọ ẹni tí wọ́n ṣe ò pọ̀ mọ́ torí tí Yorùbá bá fẹ́ sọ̀rọ̀ wọn á ní tí ajá bá sùn tájá bá jí àlá gbígbó ńlájọ́ ọ̀la àgbò olè sùn kọ́mọ́ lálá kíkàn orúkọ ọmọ kò lè mọ̀ ro ọmọ orúkọ ọmọ oníjánu ọmọ
gbogbo àwọn ọmọ tẹ́ ẹ lè sọ pé rántí ọmọ ẹni tó ṣe kó o lè tún ìlú ẹ ṣe nínú àwọn tí wọ́n wà lórí ipò látòrí kánsílọ̀ lórílẹ̀-èdè títí dórí ààrẹ pátápátá kò sí sọ fún pé rántí ọmọ ẹni tó ṣe nínú gbogbo wọn torí àtọ̀ oró la fi bẹ́ sí ni wọ́n ìwà tí ń bẹ lára wọn ńlọmọ wọn ò jogún kò dẹ̀ síwà rẹ̀ lára wọn débi ọmọ orí nǹkan rẹ̀ jogún ìwà rẹ̀ jẹ náà lọ́mọ ò jogún ìwà ọ̀dájú ìwà apààyàn náà lọ́mọ ò jogún lára wọn àfi kọ́ lọ́wọ́ ọba tó nídàájọ́ lọ́dọ̀ kó tètè gbé ìdájọ́ wọn dé kó tètè gbé ìdájọ́ dé kó jẹ́ kó lódodo ọmọ kù sípò òkà káwọn ọ̀daràn àwọn ìkà àwọn ọ̀bàyéjẹ́ kí wọ́n mọ̀ rò pé àwọn nìkan làwọn ní ọlọ́run kó jẹ́ kí mẹ̀kúnnù náà ó lè mọ̀ pé ó ní ọlọ́run ọba kọ́lọ́run ó tètè dé pẹ̀lú bínú rẹ̀ kó jẹ́ kí mẹ̀kúnnù ó tètè mọ̀ pé àwọn náà ní ọlọ́run ọba kó má jẹ́ kí mẹ̀kúnnù ọmọ rò pé olówó nìkan ló lọ́lọ́run àwọn ọ̀daràn tá à ń pè ládarí kó má jẹ́ kí mẹ̀kúnnù ọmọ rò pọ́n nìkan náà lọ́lọ́run kó tètè gbé ìdájọ́ ẹ̀ dìde lórí gbogbo àwọn tá à ń pè lólórí tó jẹ́ pọ̀ daràn dẹ̀ ni wọ́n àwa kàn ń pè hàn lólórí kó gbé ìdájọ́ wọn dìde kó fi hàn ṣẹ̀sín lójú mẹ̀kúnnù gbogbo ohun tí agbára owó ò ní ká láyé gbogbo ohun tí agbára owó kì í ká láyé gbogbo àárẹ̀ àìsàn ìdààmú tí agbára owó kì í ká tí agbára ipò kì í ká tí agbára ọlá kì í ká kọ́lọ́run ọba kó bá fi bẹ gbogbo wọn wò lẹ́yọ kọ̀ọ̀kan torí wọn ti gbàgbọ́ pé kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ agbára owó ká kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ agbára ipò ká kò sí ní tó fẹ́ ṣẹlẹ̀ agbára àwọn ká gbogbo ń tágbára tí wọn ní láyé ò ní ká láyé ní kọ́lọ́run ọba wa fi bá wa bẹ̀ wọ́n wò gẹ́gẹ́ bí àdánwò kó síjú wo mẹ̀kúnnù kó ṣàánú wa. Sista Teni àbọ̀ mi rèé for now kọ́lọ́run ọba kó má gbé dààmú bá wa mẹ̀kúnnù náà kó tètè yọ wá kúrò lóko ẹrú. In fact, you are the best. Mo gbé fún, mo gbà fún ẹ Ọlọ́run. Mo dáàbò ní o, mo dáàbò fún yín. Ẹni tí mo fi yín jẹ, mo tó fi yín mú mi, mọ̀ dálẹ̀. Kí lẹ wá fẹ́ kí n sọ mọ́? Nígbà tẹ́ ti mú gbogbo ọ̀rọ̀ tán lé ní tẹ́ fẹ́ sọ. Èmi ò lọ́rọ̀ sọ. Lẹ́yìn kí n gba kọ́. Àwọn ẹnìkan kọ̀ mí lẹ́ẹ̀kan jẹ́ ń gbé kọ̀ yẹn. Ẹ̀yin ti ṣètò tè nínú. Ẹ ti bá ṣe dọ́kúmẹ́ntì rí wa. In fact, ẹ kú ṣe ọpọlọ yín ò ní jọba láṣẹ Èdùmàrè. Ẹ rí pọ́rọ̀ yẹn pé ìjọsẹ ẹ rí pọ́rọ̀ yẹn ẹ rí ọpọlọ wà ń bẹ. Àyẹn tó bá ní òtún sọpọlọ ń bẹ ò lè lọ́pọlọ mọ́. Ẹ máa rí pọ́rọ̀ ọlọ́gbọ́n ni kò sí ọ̀tọ̀ ní kéèyàn wo ètò kó má rọ́rọ̀ sọ ọ̀tọ̀ ní kéèyàn kó wo ètò kó dẹ̀ rí ọgbọ́n àti ìmọ̀ ń bẹ. Ẹ ló kọ́là. Mi tẹ́lẹ̀ ọmọ ló pe ẹkú ètò. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń sọ látàárọ̀. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi tó wà lórí ètò pẹ̀lú pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe lágbára Ọlọ́run ẹ̀ ní ṣàṣedànù. Iṣẹ́ yín á lè gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe lérò ọ̀rọ̀ Yorùbá nìṣẹ̀yìn fúnra yín lẹ̀ máa jẹ́ lórúkọ Jésù gbogbo wa ló máa délé yín ní. Ṣé ẹ rí ẹ̀kọ́ ti fojú mímu hàn? Ṣé ẹ rí àwọn tí gbogbo èèyàn sọ̀rọ̀ sí pé wọ́n lọ sílé Tinubu ó ti fi hàn gbangba báyìí pé olóyè Ìgbòho ló rán wọn nílé Tinubu kò sí tàbí ṣùgbọ́n bẹ̀. Àwọn tó ń jáde tán sọ pé irọ́ ni Sunday arọ́npa pé gbogbo ẹ̀kan tó sọ sí olóyè Ìgbòho pé irọ́ ni ṣé àwọn fúnra wọn ti rójú ayé báyìí. Sunday Ìgbòho fúnra rẹ̀ ló rán àwọn Adémọ́lá àti ṣúgábọ̀yàkà àwọn tó kù òun ló rán wọn nílé Tinubu kò sí tàbí ṣùgbọ́n bẹ̀. Mi mọ̀ pé Sunday Ìgbòho lè bẹ̀rù ènìyàn kó bẹ̀rù ègbé Ọlọ́run tó rán níṣẹ́ kó bẹ̀rù bàbá àgbà níbẹ̀rù kó bẹ̀rù ègbé Ọlọ́run tó sọ fún pé kó lọ kó ìran Yorùbá jáde kúrò nínú wàhálà Fúlàní pẹ̀lú gbogbo adúrú ọ̀rọ̀ tí Sunday Ìgbòho ti ń fẹnu ara ẹ̀ sọ pé àbá àwọn Fúlàní ṣe máa tì tiwa tó dẹ̀ sọ̀rọ̀ lórí constitution 1999 pé kò sí bàbá aláàdé tó lè ṣe president kó tún Nàìjíríà ṣe Sunday Ìgbòho padà kó gbogbo ọ̀rọ̀ ẹ̀ ó kò jẹ Sunday Ìgbòho gbàgbé kú àdúgán ó gbàgbé kú àfà tó ríran sí tó wá sílé. Ẹ ní sùúrù ẹ jẹ́ kán sọ̀rọ̀ tán jẹ́ kí Kọ́lá sọ̀rọ̀ tán. À ń gbọ́ yín mà. Sunday Ìgbòho ó gbàgbé kòkòrò kan pa nílé ẹ̀ kan gé orí ẹ̀ lọ. Sunday Ìgbòho tún gbàgbé ọmọ kékeré ọmọ léńje tó ṣe ń jíjí ayé ẹ̀ bọ̀ tó tún waste life ẹ̀ ní Ọjọ́ta.
adé orí ọ̀kẹ́ Sunday Igboho ó gbàgbé gbogbo ìyẹn olóhùn godfather Àjàní Bello ní godfather Sunday Igboho tó wá ti torí ẹnìkan ṣoṣo tó dá gbogbo bíi 100 million ọmọ Yorùbá tó lóun fẹ́ dà wọ́n sínú àdánwò èyí ga o èyí ga kí Sunday Igboho kó má ronú ara ẹ̀ pé ìran pátápátá Tinubu á lọ ọdún 8 lórí àlééfà á dẹ̀ kúrò bẹ́ẹ̀ kò rántí pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn láfta 8 years sí Tinubu kí ló fẹ́ ṣẹlẹ̀ sí ìran Yorùbá ẹ̀dẹ̀ iṣẹ́ rí gbogbo àwọn òsínwí mídíà tí gbogbo wọn jáde lórí ètò tán dìbọ́ǹkì ní alágẹmọ kúsàrò ọ̀la alágẹmọ kúsàrò ọ̀tọ́la alágẹmọ kúsàrò tójú ò bá ti àrò ṣé kò yẹ kó ojú ti alágẹmọ ìyàwó bàbá Akíntóyè jáde ó sọ̀rọ̀ wọ́n dìbọ́ǹkì ẹ̀ wọ́n ní ìrọ́lọ́pàá bàbá Déníran ọlọ́wọ́ tí wọ́n bàbá Akíntóyè jáde ó sọ̀rọ̀ wọ́n ní ṣe ló dalẹ̀ bàbá Akíntóyè mọ́ kan náà tún jáde bóyá Lámìlé kan náà ń porúkọ ẹ̀ ó tún sọ̀rọ̀ àgẹ́sì bàbá Akíntóyè wọ́n tún jáde wọ́n tún dìbọ́ǹkì ẹ̀ eléyìí báyìí tí Kásímọ́ mídíà kan lára àwọn home based media kẹ́yìn yọ̀ ń kún tán yọ̀ ń pa òkú ló tún jáde tó tún sọ̀rọ̀ yìí Kásímọ́ mídíà sọ̀rọ̀ lánàá báyìí Yorùbá Wuyì ti jáde láàárọ̀ yìí ó ti ń dìbò òkè ẹ̀ àwọn yẹn gángan àwọn wèrè mídíà àwọn síwí mídíà ẹ̀ àwọn láti Sunday wọnú ìparun wọ́n fẹ́ràn Sunday Igboho wọ́n dẹ̀ fẹ́ràn bàbá Akíntóyè tó bá jẹ́ pé wọ́n fẹ́ràn àwọn méjèèjì ní pẹ̀lú gbogbo àṣírí tó tú hẹ́rà dé ẹ̀ ó yẹ kán ti pe àwọn méjèèjì yẹn gúnlẹ̀ pé à ń gbọ́ lè sí yín àgbọ́ lè sí yín àgbọ́ lè sí yín kí ló dé báwo ló ṣe jẹ́ Ìgbòho fúnra ẹ̀ dákẹ́ sílé bí olúùdù ó ṣe gbogbo ìkan lábẹ́ kán bá dẹ̀ ti gbé síta kò ní dáhùn òun fúnra ẹ̀ tó mọ̀ pé bàbá Àjàní Bello wá bá wọn tó bá wọn sọ̀rọ̀ ìgbà táwọn ajá ẹ̀ jáde síta tán bú bàbá yẹn kí ló dé tí ò jẹ́ kó jáde kó sọ pé ẹ fi bàbá yẹn sílẹ̀ o èmi pẹ̀lú ẹ̀ ló sọ̀rọ̀ o ó dákẹ́ tí àṣírí yóò bá wá tún kọ́ àwọn wèrè mídíà tún bẹ̀rẹ̀ sí bàbá yẹn wọ́n tún bẹ̀rẹ̀ sí bíbú bàbá Àjàní Bello ẹ ti ṣe lè tẹ̀lé ṣe o a mọ̀ pé òkun ẹ̀mí Sunday Igboho ọwọ́ yín ló wà ṣùgbọ́n ẹ gbàgbé pé ìran Yorùbá pé ó ju ọlọ́dẹ ẹnìkan ṣoṣo lọ ìran Yorùbá ju Tinubu lọ ìran Yorùbá ju Sunday Igboho lọ ẹ ń jẹ ẹ ń mu ní pápá sòrò ti yín ṣùgbọ́n bámúbámú lẹ yó ẹ mọ̀ bóyá ẹbí fọmọ ẹnìkan kan ẹ mọ̀ bóyá Fúlàní gérí àwọn èèyàn ẹ mọ̀ bóyá Fúlàní ò jẹ́ kí àwọn àgbẹ̀ lọ sóko lọ dáko Tinubu á ti gbowó fún yín kó tó di pé bàbá Àjàní Bello lọ bá Sunday Igboho àìmọye mílíọ̀nù sí Tinubu á ti gbé fún bẹ̀ẹ̀sì kankan mo fẹ́ kà mọ́ o aṣiwèrè yín ẹ̀ kó ọ̀rọ̀ jọ ni ẹ̀ mọ ni tí ẹ kó ẹsẹ̀ mẹ́fà ní gbogbo ilé ayé ò kọjá ẹsẹ̀ mẹ́fà ẹ kó ètò ìyá mẹ́ má bèètì bọ̀. yà á pàṣẹ ó yẹ sọ̀rọ̀ +4474 6669491 tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ ìyá wa tí wọ́n pè sórí ètò ni mo fẹ́ sọ wọ́n ní pé bàbá ò tóbi ju Ọlọ́run ọba tó pe Sunday pé kó kó ìran rẹ̀ kúrò lóko ẹrú lọ ibẹ̀ mo ti fẹ́ sọ̀rọ̀ pé ẹ má jáwọ́ ọmọ Yorùbá ọmọ ṣe mistake ọ̀rọ̀ yẹn mọ́ Ọlọ́run ọba lọbọ ò rán ni níṣẹ́ fàyàtì Ọlọ́run kò rán ni níṣẹ́ kó sọ pé òun ò rán èèyàn mọ́ Ọlọ́run ò rán ni níṣẹ́ kó padà lẹ́yìn ẹni lámbà ni ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ kò ń ṣe pé Ọlọ́run rán Sunday Igboho níṣẹ́ láti kó ìran rẹ̀ kúrò lóko ẹrú ọ̀nà wo la máa gbà jẹun ń ló sún struggle débi tó dé kì í ṣe pé torí pé a fẹ́ kó ọmọ Yorùbá kúrò lóko ẹrú bàbá Adédìbú ti kú ó dàbí ọ̀rọ̀ Síkírù Àyìndé Barrister àti Kọ̀líńtì ni nígbà tán méjèèjì jọ wà láyé tí Barrister ò tí ì kú ẹ rí i pé gbogbo wọn ń ṣe késẹ́ẹ̀tì even àwọn olórin kéékèèké gan wọ́n ń rówó jẹ látara wọn látàrí pé ń búra wọn bẹ́ẹ̀ lọ̀rọ̀ Sunday àti bàbá Adédìbú Sunday ń rí star bàbá Adédìbú ó ń rí fi gba owó lọ́tún lósì títí nígbà tí bàbá Adédìbú kú ìràwọ̀ tàn nítorí pé gbàgbọ́ àwọn èèyàn ni pé ó nìkan lẹni tó lè díẹ̀ bàbá Adédìbú ńgbà tí wọ́n wà láyé nínú òṣèlú wọn nìbàdàn ó nìkan lẹni tí ó lè scatter rally bàbá Adédìbú nínú òṣèlú nìbàdàn
ok bàbá Adédìbú ti wá kú kò sí n ta lè fi ṣe rọ̀tìrọ̀tì táwọn ayé ọ̀sáré tẹ̀lé wa lẹ́yìn mọ́ pé mo fẹ́ lọ da rálì lágbájá rú ó yẹ ẹ̀yin tèmi ó yẹ já lọ kò sí orúkọ yẹn mọ́. Bàbá tí Sunday ń ṣiṣẹ́ fún nínú òṣèlú bàbá ò rọ́wọ́ mú nínú òṣèlú kankan mọ́ nìbàdàn láì dẹ̀ sí ariwo láì sí gìrìgìrì kò sí ní tí Sunday fẹ́ jẹ mọ́ èyí tó ti jẹ kò dẹ̀ fẹ́ pọ̀ torí Yorùbá jẹ́ kó yé a pé àṣekún lówó tówó bá ń wọlé ńlèèyàn lówó lọ téèyàn bá ní trillions lákàntì tí kankan ò bá wọlé mọ́ òǹtọ̀hún ti dolòṣì torí bó ṣe ń mú owó yẹn ń dín ni kò pọ̀ mọ́ ìyẹn ni gbogbo wọn gan rò pé kí la tún lè ṣe o tá a fi lè tún jẹ lọ tá a fi ní dàmọ̀ ní ìsín tí ò já mọ̀nà mọ́ ní ìgbà tí gọ́vnà tó wà ń bẹ̀ yìí wọlé láǹbà pé kí la lè ṣe tí gọ́vnà ó fi mọ̀ pé ọkùnrin sì ni wá a sì hone security purpose gẹ́gẹ́ bí bàbá Adédìbú ṣe ń gbowó security nìbàdàn a sì lè bold sọ fún wọn ní Ìbàdàn pé àwa níjọba Ìbàdàn lórí ààbò ìlú àwa níjọba Ìbàdàn n tí aláṣọ ò lè ṣe táwọn uniform man ò lè ṣe àwa lè ṣe kí la lè ṣe àwọn Fúlàní ni wọ́n ń dà àwọn èèyàn wa láàmú yìí tá a bá dẹ̀ ní ká lọ dà àwọn Fúlàní láàmú secretly àní rówó jẹ séèyàn máa lọ sójú ogun téèyàn máa gbé kámẹ́rà dání tí ì bá ṣe lámbà tàbí ń tà ń tanra wá jẹ ẹni tó ń lọ sójú ogun tiẹ̀ lè rójú kámẹ́rà ni ẹni tí wọ́n á pè dání kó gbé kámẹ́rà dání tẹ̀lé àwọn gan ẹ̀rù ò ní bá ní torí kò mọ tó máa bá lójú ogun náà ṣébò náà ń lójú ogun ni só mọ bẹ́ni tó ń lọ bá lójú ogun ṣe strong tó ní. ókè èèyàn ti pè lọ́la o à ń bọ̀ lámbà ni gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ fókọ̀sì o à ń lọ bí báyìí tá a bá dẹ̀ succeed torí pé wọ́n lọ síbẹ̀ wọ́n succeed ní tí wọ́n expect látọ̀dọ̀ gọ́vnà wọn ò rí ní tí wọ́n expect ni pé kí gọ́vnà pè wọ́n pé ẹ ló lágbájá mo rí báyìí mo rákìtì yẹn ó dàbí wọ́n ló máa wà ní post báyìí post auxiliary tó yẹ kán gbé Sunday sí Sunday ò kì í so mọ́tò auxiliary onímọ́tò ni wọ́n gbọ́ auxiliary síbẹ̀ ibo làwọ́ ti máa jẹun security side auxiliary náà lẹ́rú ikú Sunday lẹ́rú ikú ẹrú ikú náà dẹ̀ fẹ́ lò so auxiliary lórí ọ̀fẹ́ àti sọ fún gọ́vnà pé bàbá ẹ má wọ́ọ̀rì sẹ́rú ikú àwa gan ìdá méjì Ìbàdàn làwa náà bí àṣà bàbá Adédìbú tí wọ́n ń pè lẹ́nìkan ẹ dá gbogbo ẹ̀ dá wa ẹ gbàgbé ń pa gáràjì nìkan ẹ dá gbogbo ẹ̀ dá wa so àwọn ọ̀gá wa dẹ̀ wá retí pé gọ́vnà mọ̀ pé wá lórí nǹkan báyìí mọ̀ wọ́n kọ́ bẹ̀rẹ̀ sí ta sí gọ́vnà pé ó mọ̀ ń pa báwọn Fúlàní ṣe ń pa wá tí ò bá mọ̀ ń pa ẹni kí ló dé tí ò ráwọn èèyàn dìde àwa la ṣe dìde tá a lọ ṣe báyìí wọ́n bú gọ́vnà òun tó dákẹ́ rẹ́gẹ́dẹ́ kò sọ nǹkan kan kò dẹ̀ gbowó tó tọ́ sí wọn fún wọn so lámbà yẹn ni bàbá táwọn náà ti jókòó tán ti ronú pé bó la ṣe fẹ́ rówó gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá bó ni federal government yóò fi recognize wa tá a fi máa rówó látòkè bó la ṣe fẹ́ ṣe rò pé òkìkí kan ló ti kàn nìbàdàn yìí o pé àwọn kan lọ sí Ìgàngán o àwa náà jẹ́wọ́ dìndìnrín nígbà yẹn gbogbo wa la lọ Ìgàngán òkìkí kan ló ti kàn yìí o tá a bá mọ̀ tó ń lo orú ọwọ́ ìwọlé gọ́ọ̀mẹ̀ntì ó recognize wa o so ẹgbẹ́ tá a bá dálẹ̀ yóò lè lẹ́nu tí wọ́n bá tiẹ̀ fẹ́ gbé owó fún ẹgbẹ́ ọmọ Yorùbá gẹ́gẹ́ bí àwọn Afẹ́nifẹ́re àbí nǹkan kan yóò lè jẹ́ kí àwa lówó yẹn wọlé sí torí bàbá ò rò lọ́kàn wọn pé bẹ́ẹ̀ mi ò bá tiẹ̀ ṣòṣèlú mọ́ presently ọmọ tó dìde yìí ó sì wà nú àwọn òṣèlú nìbàdàn ó sì wà nú àwọn òṣèlú àwọn tọ́ọ̀gì òṣèlú tí àwọn former president recognize which is Jonathan so gbogbo orú àwọn èèyàn ó ti mọ̀ pé ọmọ yìí ni a lè lo opportunity ni bàbá fi instead kí gọ́vnà pe Sunday ni bàbá fún rẹ̀ fi jẹ́ pé bàbá ló pè ọmọ mi nǹkan báyìí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà nǹkan Yorùbá nation kínní ọ̀nà òpè tá a bá dẹ̀ lè ṣe àwọn diaspora ready láti fowó sponsor wa àwọn méjèèjì ẹ̀ ń wò ìtẹ́ ẹ̀ bá gbàgbé owó ní ìṣòro wọn
wọn kọ̀ kílẹ̀ súláìlà tó wọ́ ọ̀bà ti jáde níbì kan. ok ńgbà tán tó ti gbọ́ pé diaspora ready àti sponsor wa pẹ̀lú owó kí wọ́n kàn sáà ti mọ́ rí torí ìpè tí mo ti gba ìpè lọ́tún lósì lórí ọ̀rọ̀ yẹn pé ẹ̀rí ọmọ báyìí ni ẹ̀rọ ọmọ tó lọ gangan ni irú ọmọ báyìí a nídìí ẹ̀ nínú struggle wa a nídìí ẹ̀ nínú struggle wa so tí wọ́n bá ti kọ́ mi owó máa dé gbàgbé ń pa pọ́n olóṣèlú kan ò sanwó tán gan bá ti tún rókìkí wọn ó tún padà sanwó ní tí wọ́n fi bẹ̀rẹ̀ gangan nìyẹn kì í ṣe pé Ọlọ́run ló lò wọ́n lámbà lásán ni ọmọ Yorùbá kan ajáàkì ẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n sọ irọ́ dòótọ́ mọ́ wọn lọ́wọ́ ni ọmọ Yorùbá ló kàn sọ̀rọ̀ dòótọ́ mọ́ wọn lọ́wọ́ lámbà làwọn fi bẹ̀rẹ̀ pé kí la fẹ́ múlẹ̀ bí ọmọ yahoo ni ẹjẹ́ ajú lámbà ẹ̀ sí client wa bóyá ó máa wọlé wọ́n jù sọ́mọ Yorùbá hàn ni ìgbà tọ́mọ Yorùbá hàn ìní ó di pé ọkọ̀ fẹ́ dànù lọmọ Yorùbá ń dráàgì ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ńlọ kò lọ wájú lọ kò lọ sẹ́yìn mọ́ kò dẹ̀ ṣeé jáde padà pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ wá o a sọ pé a fẹ́ gba òmìnira o ṣùgbọ́n a fẹ́ dúró nídùú pé ká lè máa gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ká dẹ̀ máa káwọ̀ ọmọ rí bàbá ṣe ń ṣe ká máa jẹ́ kó yá àwọn èèyàn pé àfẹ́bọ̀n Fúlàní ṣe ń pa wá mọ́ o nǹkan Fúlàní làǹbà gangan náà fẹ́ máa fi gbowó lọ́wọ́ ọmọ Yorùbá àti àwọn ìjọba kìí ṣe pé kí ìrọ̀rùn ó dé bọ́ ọmọ Yorùbá yìí ṣe pé kí ìrọ̀rùn ó dé bọ́ ọmọ Yorùbá tí àwọn èèyàn bá fẹ́ ja ìjà òmìnira ẹ jẹ́ n sọ nǹkan wọ́n lọ bá Sẹ́ríkì gangan ẹni tó bá mọ ìtàn dáadáa kó lọ sọ́yọ́ kó lọ wá ìdí ìtàn kan ìgbà yẹn mo wà nílé Fúlàní ó gé ọmọbìnrin kan lẹ́sẹ̀ lódò odò tí wọ́n fi ń mumi àwọn Fúlàní náà ń kó ẹran wọbẹ̀ wọ́n mumi wọ́n dẹ̀ ti báǹdì wọn pé kán má fi ẹran mu omi táwọn ń mu mọ́ o àwọn Fúlàní wá bá ọmọbìnrin yẹn lódò tó wá pọnmi wọ́n wá da ẹran wọn sínú odò yẹn ọmọbìnrin yẹn nídìí àti sọ̀rọ̀ pé omi tá a mú nǹkan kan ó dẹ̀ yọ sọ́ọ̀dì wọn yẹn ó dẹ̀ gé ọmọbìnrin yẹn lẹ́sẹ̀ méjèèjì ìtàn ariwo yẹn àwọn ará abúlé rẹ̀ wọ́n lọ bá wọn gbé wálé ó sàsọ pé àwọn Fúlàní náà ṣe báyìí kó tó di pé obìnrin yẹn padà kú ìgbà tí wọ́n mú ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ńgbà tán sì wà ní Aláàfin tòótọ́ kọlọ ń fọrùn kẹ́ wọn bọ tèmi ọsọ tèmi gbàtàn mọ̀rọ̀ yẹn débẹ̀ kábíyèsí jẹ́ kó yé wọn pé kán polú ọdẹ Ọ̀yọ́ wá ẹni tó bá mọ̀tàn kó lọ béèrè tí mò ń sọ yìí Aláàfin jẹ́ kó yé wọn pé orí igi ni wọ́n ti bá Fúlàní ni o ilẹ̀ ẹlẹ̀ ni o gbogbo àdúgbò yẹn pátá tòun ò fẹ́ rí tí jẹ́ Fúlàní kan bẹ̀ má àti bòròrò àwọn ọdẹ fọ́n sínú igbó wọ́n ń dẹ ìgbẹ́ yẹn bí ìgbà téèyàn ń dẹ̀gbẹ́ ọ̀kẹ́rẹ́ ni pé ìkànnì lórí igi ẹ̀rọ ọ̀bọ̀n lù àwọn Fúlàní dá ń bẹ̀ paro ni ǹjẹ́ ẹrẹ́ nìkan kó gbé kámẹ́rà rẹ̀ wá pé Aláàfin ra àwọn nǹkan lọ́jà ní wọ́n lọ lé Fúlàní o action táwọn ọdẹ dẹ̀ ṣe ní ọdún yẹn ó times 10 ní action tí Sunday lọ ṣe ní gángan ṣùgbọ́n torí pé kò sí lámbà kankan tó fẹ́ fi gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe ń torí gọ́ọ̀mẹ̀ntì wọn ṣe ń torí kílù ọmọ bàjẹ́ lé wọn lórí ni ṣé bí gbàtà Aláàfin ṣe yẹn tán tí àwọn Sẹ́ríkì wọn wá bẹ kábíyèsí padà àwọn tí òkú nu wọn tó kù tí wọ́n wá bẹ kábíyèsí padà kọ́ lọ́n fọ̀run kí Alhaji Ramonu tẹ́ bá dáwọ́ ẹ sọ pé wọ́n dákọ̀ ẹnìkan wọ́n ń pè lálàjì Ramonu ọmọ ẹ̀ ló wà ní ga wọn nísìn ga wọn ló fèsì bẹ́rí àáwẹ́ tẹ́ bá ń lọ ọ̀nà wo wọ́n máa ń pe ọmọ yẹn ní Ìmòrù òun ló hẹ́ẹ̀dì ibẹ̀ ń sìn bàbá rẹ̀ ti kú àwọn Alhaji Ramonu yẹn pẹ̀lú àwọn tí wọ́n lọ bá kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ńgbà náà bí ẹjọ́ ẹ ṣàánú wa nǹkan kan láti bẹ̀ ni mú ẹlẹ́dẹ̀ fi wọgbà ló fi di pé Fúlàní ń fi ọmọ fún kábíyèsí kò sí ní tó jọ tẹ́lẹ̀ kábíyèsí ò níyàwó Fúlàní tẹ́lẹ̀ after àgbà tí incident yẹn ṣẹlẹ̀ ní Fúlàní wá tí ó fi máa tú kábíyèsí lójú lọ́jọ́ pé tí wọ́n bá ti fẹ́ sọdún wọ́n kàn ọmọ wọn wá nǹkan kan ló di pé ń fi ọmọ ṣe sàrà fún kábíyèsí wọ́n ń fọ ọmọ ṣe sàrà fáwọn olóyè Ọ̀yọ́ ọmọ obìnrin Fúlàní ó kì í fẹ́ Yorùbá tẹ́lẹ̀ gbogbo ìgbà táwa wà nílé so kò sí nǹkan tí jẹ́ pé èèyàn fẹ́ lọ jagun èèyàn ti ń gbé kámẹ́rà dání nítorí òkìkí oògùn òkìkí ni wọ́n fi ṣe pé kan diaspora ò lè sanwó ni wọ́n dẹ̀ ti wá sanwó wọn nìyẹn wọ́n ti sanwó fún wọn wọ́n ti ṣe gbogbo ẹ̀ gbogbo wa kọ́ la gọ̀ káwọn èèyàn tó tún máa bọ́ ta pé ọmọ Yorùbá ò mọ̀ọ́re oore wo lẹ fẹ́ kọ́ ọmọ Yorùbá ó mọ̀ àwọn tí mo lè sọ pé ọmọ Yorùbá ò mọ̀ọ́re fún tí mo lè sọ pé gbogbo àwọn ajá Ìgbòho ò mọ̀ọ́re fún ìní àfáà tó kú àtàdògán bó tiẹ̀ jẹ́ pé Ọlọ́run sọ pé ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà
àwọn náà níbi tí wọ́n ti ṣàṣìṣe tí kò sí ọ̀rọ̀ láti sọ lórí ẹ̀ lénìí nítorí pé wọ́n ti dèrò ọ̀run ṣùgbọ́n torí àdáadá ayé ti Sunday Igboho àti bàbá Akíntóyè wọ́n pa àwọn pípù yẹn àwọn méjèèjì orí nǹkan kan sọ lórí ọ̀rọ̀ wọn dè ní àwọn bó mo ṣe fẹ́ pè wọ́n ná torí mi ì fẹ́ ṣépè mi ì mọ tí mo fẹ́ fi pírẹsẹ́ǹtì wọn náà jó lórí burúkú ẹ̀dá lọ àwọn olórí burúkú ẹ̀dá kan dẹ̀ jókòó síbì kan wọ́n dẹ̀ lanu wọn gbàgà wọ́n sọ pé ọmọ Yorùbá ò mọ̀ọ́re o ọmọ Yorùbá ò mọ̀ọ́re fẹ́ni tó wà láyé tó wà láàyè táfọwọ́fà òjì ó sí láàyè ara rẹ̀ torí kìí sọ ọmọ Yorùbá ni ò jẹ́ kí Sunday ó sí láàyè ara rẹ̀ àfọwọ́fà àti jẹkújẹ tí òjì ó sí láàyè ara rẹ̀ tó fi toko òròkò tó fi lọ dóko òrókò tó fa àwọn ọmọ ọlọ́mọ ta tẹ́tẹ́ tó fi àwọn ọmọ ọlọ́mọ ta tẹ́tẹ́ ẹkú látàrí pé tí wọ́n bá pe ẹjọ́ tí bàbá Akíntóyè tó ti mọ̀ pé pòfẹ́sọ̀ ni bàbá Akíntóyè tí wọ́n ti jíńjà ẹ̀ pé tí wọ́n bá pààyàn nù lẹ̀ á fi gbowó ribiribi lọ́wọ́ ìjọba wọ́n wá pa àwọn ọmọ ọlọ́mọ tánu ibi tẹ́ ẹ fojú sí ọ̀nà ọgbà bẹ̀ ẹ pé ìjọba lẹ́jọ́ wọn ni wọ́n fún yín ní some billions of naira ǹjẹ́ wọ́n rẹ́jì àbí wọ́n rómìnira ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n fi ta tẹ́tẹ́ yẹn àwọn ọmọ ti kú ní tiwọn wọ́n fi wọn ta tẹ́tẹ́ instead kan rówó wọ́n kàn sọ fún wọn ni pé níta kan máa ṣe fún yín ni pé ìjọba ò lè sanwó yẹn o gbogbo ohun tó ń lọ yẹn kò sí èyí tí wọn ò mọ̀ ń bẹ̀ o lámbà lásán ni o wọ́n jọ ń sọ̀rọ̀ wọ́n jọ ń ṣe mítìn ni ẹ rówó gbà nìyẹn o ṣùgbọ́n àmọ́ yín tá a kó lọ sàbújá àwọn bónọ́ọ̀sì Àbújá a máa wá nǹkan kan fún wọn a máa fi àwọn ọmọ yẹn lẹ̀ ṣùgbọ́n kan ATM yín tí wọ́n ń sanwó ọmọ bá get ẹ jẹ́ ká máa ṣe ń ṣe pé à ń drag ẹ̀ so wọ́n wá drag ẹ̀ títí Yorùbá sọ pé kájàkárẹ́ wọ́n ní eré ò lè dàbí àpilẹ̀ṣe ẹ̀yin rò pé ọmọ Yorùbá kì í ránró ni àwọn DSS mú yín lọ wọ́n ń parọ́ fáwọn ọmọ Yorùbá ẹ̀ ń jẹ ọ́ìlì ẹ̀ ń jẹ gbogbo ẹ̀ ní Àbújá ẹ̀ ń jẹ ọ́ìlì lẹ́yìn òde lẹ́ẹ̀tún pẹ̀lú ẹni tí ń support yan gọ́ọ̀mẹ̀ntì yẹn Yorùbá máa ń ránró ibẹ̀ lẹ́ẹ̀tì kọ́kọ́ mọ̀ pé àlọ́dà àbọ́dùn ẹni tó kú ni tiẹ̀ kàn gbé ni àlọ́ wọn dá àbọ̀ wọn dùn ni ò jẹ́ wọn padà lẹ́yìn bàbá wọn dèní torí bàbá wọn lọ́rùn wọn lọ sàbújá bàbá wọn yìí náà ńgbà tí wọ́n tún dé ńgbà tí àjọṣepọ̀ wọn dán mọ́rán tí wọ́n ń rí jẹ tí wọ́n ń rí mu lára bàbá wọn àti lára àwọn ATM bàbá wọn ń ló jẹ́ wọn ó tún ní confidence láti lọ jíṣẹ́ fún bàbá wọn lọ́dọ̀ Tinubu ẹ̀gbọ́n Sunday arọ ńgbà tí àbọ̀ òdùn tábọ̀ òṣùwọ̀n fún ẹ̀gbọ́n Sunday arọ ọmọ lòun wò pé bápọ̀ bá ṣe é sán mọ́ ẹjẹ́ akálérí o èmi náà ti tóbi ju kí wọ́n mọ fọ́n dálẹ̀ fún mi lọ kí n mọ̀ ṣá o ó yẹ kémi náà mọ gbà tèmi náà lódìdí o ń ló mẹ́gbọ̀n Sunday tó fi bọ́ọ̀ta kì í ṣe pò náà mọ rí tí wọ́n ń dà á lẹ́sàájẹ́ ó náà ń sàájẹ́ bíi tán yòókù tẹ́lẹ̀ gbogbo wọn jọ ń sàájẹ́ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n wo pé ibi tí kinní ti ń já bọ́ọ̀lẹ̀ tí wọ́n fi ń fọ́n fún ata fi ń sàájẹ́ èmi náà ń ṣiṣẹ́ nínú ẹ̀ mo pẹ̀lú ẹni tí ń lọ sọ fún ẹ pé mo pẹ̀lú ẹni tí ń lọ gbà wá gan tí ń gbé fẹ́ nìyí bọ̀ tí ń bá gbé fún tán tó bá fẹ́ fà wá máa fọ́n lẹ̀ kí gbogbo wọ́jọ́ máa sá ni ló jẹ́ kí àwọn náà tàṣírí tó wà ní sáìdì tiwọn so gbogbo àwọn tí wọ́n wà láyé tí wọ́n wà láàyè lórí struggle yẹn tí wọn ò kú tẹ́ẹ̀dẹ̀rí tí wọ́n sọ pé àwọn ọ̀yà kú ni táwọn ò fi kú àwọn ò ní padà lẹ́yìn ọ̀gá wọn ò ṣiṣẹ́ fi ọmọ Yorùbá o àdéhùn tó wà láàrin wọn ni wọ́n ń ṣiṣẹ́ tọ̀ o ni wọ́n jẹ́ kí ọ̀dàlẹ̀ kọ́ mọ́ rẹ́ẹ̀nì nínú ìran Yorùbá tí wọ́n ń ṣe ń sìn o ìmùlẹ̀ táwọn jọ múlẹ̀ ni wọ́n rò pé gbogbo ọmọ Yorùbá ló múlẹ̀ pẹ̀lú àwọn ló fi jẹ́ pé anybody tó bá ti sọ̀rọ̀ wọ́n lọ dalẹ̀ torí wọ́n ti wò lọ́kàn ara wọn pé báwọn ṣe jọ múlẹ̀ o ìlọ ọmọ Yorùbá náà ti múlẹ̀ fáwọn gbogbo wọn ni wọ́n ti jọ múlẹ̀ ńgbà tí wọ́n rí jẹkújẹ jẹ ìjẹkújẹ yẹn ọ̀dẹ̀ stop di sìn ọkàn dínkù ni kò stop lámbà tí bàbá mú wá pé Sunday ta ilé nítorí pé ẹnìkan tún ilé Sunday ṣe ó ṣe gbogbo mọ́tò ẹ̀ sí bó ṣe yẹ kó wà ní bàbá ṣe mú nọ́mbà yẹn wé again pé bóyá àtúnrẹ́ ni tí ó dìde nínú ọmọ Yorùbá tí ó tún ra lé mi fún Sunday
tówó yẹn bá wọlé àwọn olè tún bẹ́ẹ̀ ẹjọ́ wọ́ wọlé ká bẹ́ẹ̀ ní à ń ṣe ṣùgbọ́n wọ́n rí pé ọmọ Yorùbá ò fojú wo bẹ̀yẹn pé ilé wo ní ọ̀tá ìbò náà kọ́lé yẹn sí ìgbà tí Fúlàní lọ balẹ̀ rẹ̀ jẹ́ nígbà tí rálì Èkó kọ̀la gbàtán lọ balẹ̀ ẹ̀jẹ̀ nígbà tí Ìgàngán kọ̀la arílé ẹ̀ tí wọ́n bàjẹ́ ìgbà tí rálì Èkó kọ̀la tí wọ́n fi lọ bọ́ọ̀sì ẹ̀ pátápátá arílé ẹ̀ tí wọ́n bàjẹ́ ilé tí wọ́n wá tà níbo lòun wà o báyàwó ló rà o ṣé secretly lẹ́ta ni tẹ́ẹ̀rẹ̀ náwó ẹ̀ sí fọmọ Yorùbá publicly abẹ́ ẹ̀ta publicly ẹ̀ náwó ẹ̀ fọmọ Yorùbá secretly torí mi understand àǹdẹ́ gbogbo owó tí wọ́n ń fún yín owó oṣù owó ilé owó oúnjẹ sẹ́yìn lẹ ṣiṣẹ́ sí wọn lọ́wọ́ ni èèló ni wọ́n ń dá èèló lẹ̀ ń pín fáwọn fámílì àwọn tó kú nínú owó tí wọ́n ń fún yín at least téèyàn bá sọ ọ̀nà fún ni kẹ́rù ó yẹ ká lè mọ̀ pé ó tó ní baba fún yan àwọn àdògán àti àfà ọ̀nà dènà fún yín kẹ́rù lẹ̀mí wọn dúró gẹ́gẹ́ bí akọni ọkùnrin tẹ̀ ń torí ẹ̀ rówó gbà ọ̀nà wọ ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́ fi ṣe kámẹ́rà ẹ̀jẹ̀ yẹn làwọn ayé rí pé ọ̀dájúmọ̀ làwọn ìjọba yìí o whereas bọ́ ìjọba ṣe dájú lẹ́yìn fúnra yín dájú lẹ́yìn fẹ̀mí àwọn èèyàn ta tẹ́tẹ́ tí wọ́n bá ṣe campaign táwọn èèyàn bá kú ní campaign olóṣèlú iye èèyàn tó kú níbi campaign yẹn olóṣèlú yẹn kàn fẹ́ fi gba òkìkí ni pé àwọn opponent pa àwọn èèyàn mi ó lè jó nìgan ló rán àwọn èèyàn pé ẹ lọ pa wọ́n nítorí pé ó fẹ́ fi gba yìí. ṣé wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn ìlú tí wọ́n bá sì ń ta ẹ̀jẹ̀ lẹ̀ lóde ìsìn tí wọ́n fi ń bọ òṣàlú wọn ìlú ọ̀hún ò lè tòrò nítorí pé àwọn èèyàn wá sì cherish kán máa ta ẹ̀jẹ̀ yẹn lẹ̀ nínú campaign òṣèlú kán máa ta ẹ̀jẹ̀ yẹn lẹ̀ nítorí pé wọ́n fẹ́ gba yìí níbì kan ní òjò orílẹ̀-èdè yìí ó tòrò dè ní. ẹ ṣe mítìn láàrin ara yín pé ẹja dá wàhálà lẹ́nu bí báyìí tí wọ́n bá pààyàn bẹ́ẹ̀ a máa kàn kọ́ mi àṣe báyìí owó á jáde ẹ rówó lóòótọ́ ẹ gbowó ṣùgbọ́n tí ó bí ni yóò bí ni tí ó béèrè ó béèrè ní tí ó béèrè ló bẹ̀rẹ̀ sí béèrè yìí o tán pa ọmọ ọlọ́mọ wọn pa wọn dànù ní tí ó béèrè ló bẹ̀rẹ̀ sí béèrè so n tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí ìyá mi sọ lẹ́ẹ̀kan yẹn nìyẹn pé Ọlọ́run pè Ọlọ́run ò rán tó bá yẹ kó ṣiṣẹ́ yẹn níṣe tó fẹ́ ṣe bọ́mọ Yorùbá ṣe gbà mọ́ lọ́wọ́ yẹn Ọlọ́run kàn lè fẹ́ lo iṣẹ́ yẹn láti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ níwọ̀nba ni ṣùgbọ́n kò forí ọ̀fẹ́ yẹn lẹ̀ fọ́lọ́run Ọlọ́run fẹ́ kó sọnù pátápátá ni torí Ọlọ́run gangan sọ nínú ìwé rẹ̀ ó ní tí ó bá jẹ́ pé mo bá fi èèyàn mọ̀nà tí gbogbo ayé bá ń tọ́ sọ́nà kò lè mọ̀nà láyé Ọlọ́run tún jẹ́ kó yá pé tí mi ì bá ṣì èèyàn lọ́nà tí gbogbo ayé bá ń ṣì lọ́nà kò lè ṣìnà láyé so gbogbo ètí ó ń ṣe yẹn Ọlọ́run kọ́ ló ràn tọ́lọ́run bá ràn ni kò ní ṣìnà ẹnu ẹ̀ ló ràn ṣùgbọ́n ládẹ̀yìn bọ̀ àwọn èèyàn fẹ́ tì sí ojú ọ̀nà wọ́n fẹ́ tì sójú ọ̀nà pé ọ̀nà yìí ọ̀nà tó dáa ni ṣùgbọ́n gbà tó jẹ́ pé kò sí nínú oore ọ̀fẹ́ tọ́lọ́run fẹ́ fún pé kó fi bọ́ kúrò lóko ìwà ọ̀daràn rẹ̀ kò jẹ́ ó rọ́nà yẹn tọ̀ ó tún padà sóko àárọ̀ rẹ̀ ni ní tó kàn dùn méjì ni pé kò yẹ kó jẹ́rù àwọn bàbá táwọn èèyàn kan lè kú nítorí wọn ni wọn ó pe ọmọ ọlọ́mọ kan nítorí pé wọ́n sọ pé àwọn lọ́lọ́run rẹ̀ àwọn ló nífẹ̀ẹ́ sí jù ni wọ́n sọ fún pé ébì tó ti bí lẹ̀ láì mọ iye ọdún sẹ́yìn títí ń rún o padà lọ kó jẹ o n ló fi kúrò nínú àdánwò rẹ̀ n tó kàn dùn mí jù nú ọ̀rọ̀ yẹn nìyẹn gbogbo pé wọ́n ń bú bàbá yẹn wọn ò bú bàbá yẹn wọ́n ń gé bàbá yẹn jẹ wọn ò gé jẹ yẹn o ìyẹn ò dùn mí because ọmọ bàbá ló lajá tó fẹ́ gé bàbá rẹ̀ jẹ tí ọmọ ọ̀bá dẹ̀ ti lè ti géètì má já rẹ̀ àbí kó sọ àwọn ajá rẹ̀ lókùn kò sí tó kára àta láti máa bá a dá sí pé ẹ má gé bàbá jẹ tí wọ́n bá gé bàbá jẹ tó bá pé tó wu ọmọ ẹnu pé wọ́n gé bàbá jẹ bí wọ́n bá gé bàbá ẹ̀ jẹ tán kó gbé bàbá ẹ̀ lọ sí hospital kó lọ tọ́jú ẹ̀ tí wọ́n bá dẹ̀ gbó mọ́ bàbá tí bàbá ṣubú tó sáré tó dojú bolẹ̀ kó gbé bàbá ẹ̀ lọ kó lọ tọ́jú ẹ̀
kò sí tó bẹ́ẹ̀ kàn wá nù pé ajá ọmọ ó ń gbó mọ́ bàbá rẹ̀. Sunday ló làwọn ajá rẹ̀ tí ń gbó bàbá ló ní Sunday tó lajá so kan jọ ọmọ gbó mọ́ra wọn. Ọlọ́ọ̀ba yóò ta wá sọ́nà tí ọmọ wọn bá ti oko ogi tí wọ́n rán dé tó toko òròkó rẹ̀ dé tó wá padà wá bọ́ sí oko òrókòtó torí gbogbo téèyàn bá ń lé láyé kó máa rántí pé inú kòtókòtó ayé tí ń bá káàkiri inú kòtò ní máa gbẹ̀yìn rẹ̀. Tẹ́ mọ́ gbogbo àwọn olórí wa tí wọ́n rò pé gbogbo táwọn ní òtó wọn kòtókòtó náà wọ́n bá kúrò láyé inú kòtó wọn padà sí. Kò sí tó lè ní láyé kòtó ní ọmọ jẹ́ kòtò lọ́dẹ̀gbẹ̀yìn torí inú kótókótó báyìí ní gbogbo ẹ̀dá tọ́lọ́run dá sáyé ló ti bọ́ ọ̀ta. Kò sẹ́ni ó jáde nínú ibi tó fẹ̀ bí omi òkun náà. Inú kótókótó bóbìnrin ṣe kéré tó bóbìnrin ṣe sanra tó láyé inú kótókótó nú ara rẹ̀ inú ibi tí ò tóbi tẹ́nu tọ́lọ́run ṣẹ̀dá fún ní gbogbo ẹ̀dá tọ́lọ́run dá láyé ni láti jáde wá. Ṣùgbọ́n gbà tó a bọ́nú ayé tán a bọ́ sínú ayé kòtókòtó. Kò sí ní tá a lè ní láyé kò ní tó wa. At the end of the day a padà sínú kòtò ni. O bá ní plane kó o ní jet 100 kó o kọ́lé irinwó kó o ra mọ́tò ẹgbẹ̀rún inú kòtò ní ó padà sí torí inú kótókótó láti bọ́ ọ̀ta. Ọlọ́run kàn pọ́n wálé níbi tá a padà sí gan yẹ kó fẹ̀ tó kótókótó. Ṣùgbọ́n Ọlọ́run pọ́n wálé ó ní kí àwọn tí wọ́n kọ́kọ́ dáyé tí wọ́n kọ́kọ́ ń ṣètò òsìnkú kí wọ́n jẹ́ kí ti Yorùbá jẹ́sẹ̀ mẹ́fà. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá dáná súnyàn tó bá jóná tán inú ìgò tí ó gbà ó lè tẹ́sẹ̀ mẹ́fà náà. Ṣé báwọn ṣẹ̀dá kan ní ń sun òkú wọn náà tí wọ́n ń rọ irú rẹ̀ pamọ́. Ilẹ̀ mélòó ní gòǹgbà ṣùgbọ́n Ọlọ́run fẹ́ tún pọ́n Yorùbá lé ó ní ká tún lu ẹsẹ̀ mẹ́fà. So ohun tó wá wù kó ní láyé ẹsẹ̀ mẹ́fà ní ọgbẹ̀yìn ẹ̀. So ẹni tó bá wù nú wọn kó ṣiṣẹ́ Ọlọ́run tí bá ń ṣe láṣedélẹ̀ níṣe tòótọ́ ẹni tó bá wù nú wọn kó fi tèṣù kún nítorí jíjẹ múmu àwọn nu Ọlọ́run tó dá gbogbo wa nu. So ọ̀rọ̀ tí mo kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí màmí sọ lẹ́ẹ̀kan nìyẹn. Sister Teni àbọ̀ mi rèé. Tí àbárẹ́ ni mo sì ń rí ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ ń wò wá olórí pípé wà ń bẹ àwọn míì tí làákàyè wọn kù díẹ̀ káàtó. Èmi mọ̀ pé kì í ṣe pé ẹ̀yin tẹ̀ ń káàbù ń bí látẹ̀ka kì í ṣe pọ̀ lónà mo ń blọ́ọ̀kì yín dànù kì í ṣe pé ẹ̀ mọ òtítọ́ korò létí yín torí wípé ìjọ tó bá máa yé yín ẹ ń sọ wípé ẹni tó sọ̀rọ̀ Kásímọ̀ ń parọ́ everybody ń parọ́ òun náà tún ti ń parọ́ kí Kásímọ̀ jáde kó fún wa ní proof ibi tó náà ti parọ́ kí ló at least òun náà sáà máa ń sọ pé àwọn èèyàn ń parọ́ mọ́ga wọn so eléyìí tó sọ ní ìsìn nígbà tẹ́ ti lè sọ pé rọ́ ló pa kí wá ta wá ní ò lè parọ́ lọ́dọ̀ ti yín ẹ̀yin fọkàn sí pọ́gà yín á bọ́ta kò lè bọ́ta àwọn tó máa rán níṣẹ́ síta náà nìyẹn àwọn tó máa ránṣẹ́ síta nìyẹn bọ̀ kẹ́ ẹ lè mọ̀ wípé everybody wọ́n ti lọ pẹ̀lú Tinubu lẹ́fí rí wọn tí wọ́n yọ jáde gbogbo wọn they are not for Yorùbá nation Kásímọ̀ ti lọ ti pẹ́ odidi bóyá bíi ó níye mọ́ǹtì tó fi lọ́ngbà náà tó gbà tó fẹ́ sí rédíò rẹ̀ tó sí tó fẹ́ gba lancers l'Àbújá tó sọ pé wọ́n ní pé ó níye ọjọ́ pé tó bá ti dúró bí ọjọ́ bíi mélòó kan wọ́n jẹ́ kúrò lórí ẹ̀ ẹ gbàgbé ẹ̀ so ẹ̀yin èèyàn wa àwa ò ní parọ́ ń bí o analysis tó bá fídíò tó jáde ń là wá sọ̀rọ̀ lé lórí pé ta ló wá ń parọ́ so ta ló wá ń parọ́ báyìí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti jáde ẹni rọ́nà láwọn tó jẹ́ gbogbo àwọn èèyàn jáde láti ta ẹni rọ́nà ń pa ọba ńlá dáhùn wípé wọ́n ti fi owó fún gbogbo many people ẹni rọ́nà ń pa Tajudeen Adigun náà ní bàbá gba 350 pé kí bàbá wá dìbọ́ǹkì rẹ̀ ẹni rọ́nà ń pa àwọn dàrẹ́tọ́rẹ́tì jáde àwọn YNN ní ti Tájù wọ́n sọ̀rọ̀ ẹni rọ́ àwọn línàsì náà já gbogbo ẹsẹ̀ ẹni rọ́ náà pamọ́ bàbá dá gbogbo wọn dá ẹni ó sùn láàjì àwọn títí ọ̀dọ̀ bàbá àwọn Akínlá George àwọn màmá Olúkọ̀yà Sádé Olúkọ̀yà gbogbo wọn Tajudeen wọ́n fẹ̀sùn kan bàbá ẹni rọ́ náà pa sóòtọ́jọ́ títí nọ́mbà 2 yín ti jáde àwọn ọmọ tó gbogbo àwọn èèyàn níta bí àwọn ọ̀kan lọ máa ń kó wọn ní rọ́nà ń pa and then ọ̀pọ̀lọpọ̀ máyè kí náà orúkọ ẹ̀
kí ló porúkọ bàbá yìí náà bàbá tí wọ́n mú ní gbọ̀ngàn yìí ti dẹ́ Jambele ẹ ló náà parọ́ bó náà ló ní kán lọ àtáàkì many things ló ṣẹlẹ̀ ẹni rọ́ náà pa àwa yìí àwa náà sọ̀rọ̀ díẹ̀ ẹni rọ́ la pa bàbá Adéníran ó sọ̀rọ̀ ọlọ́wọ́ tí bàbá Akíntóyè ni ẹni rọ́ ló pa.